ẹni ojú bẹ́ntì lọ tó ló ń gbé ìpọ́jú mi lọ ẹni ló dẹ́bi kan tó ló jù bẹ́ẹ̀ lọ àbùkù ló ń pawọ́ sí arọ́ nìyí ẹ̀tẹ̀ ni mú wá ayé gbajúmọ̀ tó pẹ́ títí ó ṣọ́ ayé lónìí ìyẹn ni kò jẹ́ kó jábọ́. Àìgùnkì kákó ni àìgọ̀pẹ̀ kápẹ̀yàn ẹni ṣáàyè lò ṣòun ni ń gbá ẹgbẹ́ parọ́ nìyí ẹ̀tẹ̀ ni mú wá lékeleke fò kiri lójú ọ̀run ó fò kiri láláìlá bá wọn ẹ dákun ayé máa gbẹ̀sọ̀ ká má padà wá dẹni ilẹ̀ àmì ni ẹ ṣe ayé gbajúmọ̀ yóò ẹni ojú bẹ́ntì lọ tó ló ń pè wọ́jú mi lọ ẹni ló dẹ́bi kan tó lójú rẹ̀ lọ àbùkù ló ń pawọ́ sí arọ́ nìyí ẹ̀tẹ̀ ni mú wá ayé gbajúmọ̀ tó pẹ́ títí ó ṣọ́ àṣẹ lónìí ìyẹn ni kò jẹ́ kó jábọ́. ohun tọmọdé garùn tó garùn títí títí tí kò máa rí àgbà àjókòó sójú kan bá wí kedere ẹ̀sọ̀ lẹ́jọ́ fi ń gàgbọ́ ẹni ayé yẹn lé ní o ó dákun kó ṣe pẹ̀lẹ́ o ẹja torí ń bomi ń gbóná lójijì máa lórí kúre ẹni tí ò rẹ́ni pé wọ́n ní kí n dákú kádàkùn ká ṣe mẹ́lọ ilé ayé gbẹ́gẹ́ ẹni ojú bẹ́ntì lọ ẹni ojú ló ń gbé ojú mi lọ ọlọ́run gbogbo. Ayọ̀mídé Ayọ̀mídé. Ó bàbá. Ṣé bí mo ní kó dúró pé mo fẹ́ fún ẹ ní nǹkan? Ẹ má bínú bàbá, mo lérò wípé ẹ ní kí n padà wá ni. Ẹ má bínú jà, ẹ má bínú jà. Lẹ́yìn tí mo ṣe àyẹ̀wò fún ohun tó bá mi sọ, mo rí wípé ọwọ́ ẹni báyìí la fi ń tún wà ara ẹni ṣe. Ìwọ fúnra ẹ ló máa fúnra ara ẹ rí ojútùú sí ọ̀rọ̀ rẹ. Láwọ̀ ẹ̀ pàwọ́dé mọ̀ sórí kiri tí mo mú fún ẹ yìí tó bá fẹ́ sùn wàá fi sí abẹ́ ìgbèrí ẹ̀. ǹjọ́ gbọ́. Àgbọ́yé. ojú bẹ́ẹ̀ ni má gbàgbé o. Ẹ ṣé gan. kó bá mi pe ọmọ ọlọ́sàn yẹn. kákó ni àìgọ̀pẹ̀ kápẹ̀yàn ẹni ṣáàyè lò ṣòun ni ń gbá ẹgbẹ́ parọ́ nìyí ẹ̀tẹ̀ ni mú wá lékeleke fò kiri lójú ọ̀run ó fò kiri láláìlá bá wọn ẹ dákun ayé máa gbẹ̀sọ̀ ká má padà wá dẹni ilẹ̀ àmì ni ẹ ṣe ayé gbajúmọ̀ yóò ẹni ojú bẹ́ntì lọ tó ló ń pè wọ́jú mi lọ ẹni ló dẹ́bi kan tó lójú rẹ̀ lọ àbùkù ló ń pawọ́ sí arọ́ nìyí ẹ̀tẹ̀ ni mú wá. Plate ṣe kó gba ẹjú 30 minutes lọ́dọ̀ almost on àbẹ̀ orí ló kàn ń kọṣá. Mọ́mí ẹ ṣáà rí pé mo ń fọ. Ṣé nǹkan tó ṣe bó bá ṣe wù ẹ́ àwọn tó tí mo sọ̀tún ní bathroom yẹn make sure púpọ̀ fọwọ́ gbọ́ fún mi then ilé ẹbí kitchen yẹn ṣe rí kó make sure pó clear. Màámi ó ti pọ̀jù fún mi. Màámi abólóṣùpọ̀ ńlẹ̀ tí mi ò tí fọ ẹ tún láwọn ṣẹ́ wà nínú ilé màámi mo ṣe ń lọ sí location ẹ jọ. Location eléyàwó ló ń lọ aṣọ ìjọ tó ti ń lọ tó ti ń bọ̀ èèlò gan ló mú bọ̀ èèlò ló mú wá sílé yìí àfi kó lọ kó máa bọ̀ kó dá ó tún ní jẹun dé má ṣe ti máa sáré kiri nígbà tó bá dé ni location kọ́ location ni capital no you're not going anywhere. Acting is my life, is my passion. Ẹ ló yẹ kẹ́ máa support mi. Ẹ jọ̀ọ́ màámi. Ẹ jọ̀ọ́. Ó dà mo ti gbọ́. Ẹ ṣé ma. Location ni fọ abọ́ yẹn kó fọ àwọn aṣọ tó wà nínú bathroom yẹn kó dé máa. Màámi. Ó dà ṣe nǹkan tó bá wù ú. Ẹ ṣé ẹ má pẹ́ ara mi mú ìṣòro. ló ń pawọ́ sí arọ́ nìyí ẹ̀tẹ̀ ni mú wá ayé gbajúmọ̀ tó pẹ́ títí ó ṣọ́ àṣẹ lónìí ìyẹn ni kò jẹ́ kó jábọ́. ohun tọmọdé garùn títí tí kò máa rí àgbà àjókòó sójú kan bá wí kedere ẹ̀sọ̀ lẹ́jọ́ fi ń gbàgbọ́ ẹ̀yin ayé yẹn lé ní o ó dákun kó ṣe pẹ̀lẹ́ o ẹja torí ń bomi ń gbóná lójijì máa lórí kúre ẹni tí ò rẹ́ni pé wọ́n ní kí n dàkú kádàkùn ká ṣe
my God. Ẹrù mẹ́ta. Ṣé mi ẹ̀dá ló ń bọ̀? Ẹbí ti kò jí. Ìgbà tó tèmi pé kí n máa bọ̀ mú kò jáde ẹrù mú kàn bọ̀ ń tèmi ìjà. Ọ̀rẹ́ mi ṣé kí n má tún ẹ̀ ó ti pọ̀. Because eléyìí nìkan ló yẹ kó gbé kó kò fi aṣọ mẹ́ta síbẹ̀ lásán ó ti tó. Ó sọ fún mi, ó sọ acting tí mo máa ṣe fún mi ni mo ṣe di aṣọ ọmọ ọ̀dọ̀. Mo tún máa ṣọ tọmọ tálákà dání àti tọmọ olówó. I can't wait. Ṣé wọ́n okay no ọmọ nǹkan o ló fẹ́ ṣe kó ṣe lead role ló fẹ́ ṣe leading role. Okay no problem. Okay babe pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi báwo wà ní ṣé o wà stress tó dé ibà. Ọ̀kadà tí ẹ fẹ́ gbé mi ṣubú ó kù díẹ̀ ẹ sọ fún mi kébì báyìí jìnnà tó báyìí. Jìnnà kì í sábà shoot ní gbòòrò. Ọ̀kadà lógun thank God pé wọ́n ti gbé ẹ ṣubú ó yá let's go. Ọ̀rẹ́ mi ó ga yìí tó wá kéré ló wá gbé. Ìwọ ni kò gbé nǹkan ìwọ náà ló gbẹ́rù ẹ wá. Ẹlẹ́rù gbẹ́rù ẹ o. Láìdé kọ́ ó wà pẹ̀lú ga ọ̀rẹ́ ṣáà ń dán báyìí. Gbàgbé o ẹ ṣe ìfẹ́ ìsìn èmi o PM. Of course, ọmọ nǹkan tí mo fẹ́. Àbí tó bá sọ. Iṣẹ́ tàjọ sọ yẹn. Because mo gbọ́ pé wọ́n ló fẹ́ manage iṣẹ́ yẹn, Kúnlé Afọláyan's movie. The epic one. Wọ́n ní wọ́n ló fẹ́ manage ẹ̀. And I want the sub-lead. Tàjọ ti sọ yẹn. Òun ni mo fẹ́ PM. Ìyẹn máa le díẹ̀ o. Ṣé nǹkan tí mi wò ni pé next week iṣẹ́ ta fẹ́ ṣe next week màá lè fi ẹ́ sí lead. No PM no, mi ò fẹ́. You know this thing now. Understand nǹkan tàjọ ń sọ now. Tẹ́lẹ̀. Mo ti sọ pé kí n pay dues, mo ti sọ bo dues mi. So what else? Kí ló tún bá mi sọ? No. Okay, ṣé yẹn lọ fẹ́? Nǹkan tó máa ṣe ni kó bá mi ṣe PM. You understand this thing now? Why are you talking like this? Mo like it. Okay, ṣé yẹn lọ fẹ́? Ìyẹn ni mo fẹ́. A máa wá nǹkan tá a máa ṣe sí ó ti yẹ wọn náà ọmọ gidi ni a máa wá nǹkan tá a máa ṣe sí nǹkan tó máa ṣe ni pé next week tí bí ta sọ. Ṣé alert yẹn ó máa dún ìyẹn ò ṣe problem? Ṣáà ṣe nǹkan tí mo fẹ́ fún mi PM. You understand now? Please. Ayọ̀mídé. Shola, pẹ̀lẹ́ báwo ni? This is Ayọ̀mídé. Okay, ọ̀rẹ́ mi ni. She's a promising act and she's very good. Okay? Torí ẹ̀ ni mo ṣe ní kí mo wá rẹ̀. Then sin méjì tó sọ lẹ́ẹ̀kan yẹn kó lè ṣe. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, gbogbo nǹkan tó bá lè ṣe fún, tó bá lè fi assist ẹ jọ̀ọ́ mi ṣe fún. Ayọ̀mídé, this is Ishola. Okay? He's our production manager. Ishola is one of the best production managers that we have in Nollywood, if not the best. Okay? There is no good production tí kò kí ń gba table àwọn ilé ìkọjá. Okay? Ibi tí Ọlọ́run fún wọn lágbára dé, ibi tó máa sọ pé èèyàn máa dé ní industry yìí, ó máa dé bẹ́ẹ̀ o. Tí wọ́n bá ṣàti fà ẹ́ lọ́wọ́ mú báyìí tó ń gbé ẹ lọ sókè ó lọ nìyẹn, because he is highly respected, he does international jobs, he is known here and there everywhere. O ti understand? Bó ṣe wà yìí ọ̀gá ni o ti understand? Àwọn náà lọ́lọ́run lò náà láti gbèrú wa náà débi tá délé ni. So torí ẹ̀ mo ṣe ni wá intro. Ṣé lè mọ̀ láti ṣàkóso àìpé àmọ́ ibi tí tẹ́lẹ̀ ká máa ṣe wíwá dáadáa. Míṣọ́lá jọ ìwọ náà wá bá mi fún ní nọ́mbà ẹ̀ ṣó ti gbọ́. She's very good and she's a good girl. That I can assure. Ẹ ṣé gan sir. Mo ṣé ọ̀rẹ́ mi. My PM. Ṣorí nǹkan tọ́rẹ́ mi sọ yìí. Jọ́ nítorí Ọlọ́run kò sí irọ́ nínú ẹ̀. Mo fẹ́ kó jọ kó bá wa help ẹ̀. Mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ́. Ṣorí nǹkan tó ṣe fáwọn méjèèjì tá fi lórúkọ ta ní lọ́jọ́ tèmi tí gbogbo àwọn fi ń fẹ́ wa lọ́tún lọ́sẹ̀ bá mi help òun náà jẹ́ kó náà lórúkọ. Mo dẹ̀ ń promise ẹ pé ṣọ́ra mi tó ń wò yìí kékeré nìkan tá a ṣe fún ẹ ṣọ́ra mi tó ń wò yìí ó máa ṣe better one fún ẹ. Trust me. Okay, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́. No, ṣáà gbé sílẹ̀. Ẹ gbé báàgì sílẹ̀ lọ ṣiṣẹ́. So ẹ lọ ka láìsí yẹn o. Director that well set. Ẹ lọ ka láìsí yẹn mo fẹ́ pé kí ẹ máa sọ pé kò tí ì rẹ̀ tí rẹ̀ dí o. Kí ló ti dé? Mo wà jẹ́ mo máa fi lówó jẹ lọ ka láìsí yín. Ẹ lọ ka láìsí. wọ́n máa fún oúnjẹ sí ìsìnkú mi nìyẹn. Director da. Owó oúnjẹ ẹ̀ lọ́kọ́ lọ́sẹ̀ kókó jù ó mọ́ o.
irọ́ sọ̀rọ̀ ya. Kí ni wọ́n fẹ́ ṣe é? Wọ́dọ̀ náà. Ó yá ṣé kò ń náà wọlé sẹ́sìn sí. Ṣé wọ́n ní director mi ni? Director gọ̀ọ̀dà ṣáàtì ẹ̀ tí wọ́n báyìí. Jẹ́ kó dé náà. Pèsè lọ́jọ́ kan sì ní àjọ. Sẹ́ni tó máa yọ wá níbi táwa yìí ó ti yé ẹ̀ tí mo yẹ mú wá síbí báyìí wọn fẹ́ kí àwọn ọ̀rẹ́ ẹ̀ kan máa ní nǹkan tó bá ń ṣẹlẹ̀ ṣó ti yẹ bó ṣe introduce ẹ sí mi mo láìkẹ́ o ṣó ti yẹ nǹkan tó ṣẹlẹ̀ èmi as the PM èmi ni mo lè ta ẹ̀ èmi ni mo lè sọ ẹ́ di star ó ti yẹ gbogbo àwọn artist tó ń rí àwọn bíi mẹ́sà yìí àwọn bíi Mide Martins tó yàn yín máa kún wọn bíi Fathia Balogun gbogbo wọn tí mo dárúkọ nísìn èmi production manager èmi tí mo cast wọn tí mo push wọn kí mo sọ wọn déyàn. ẹ̀yin ni ẹ nice gan. thank you ṣé wàá rí opportunity wọ ní tí wọ́n mọ̀ sí ni pé láti ti lè pàdé mi pé kò easy ó lójú location tó ti lè pàdé mi tó bá ń ṣe pé ọ̀rẹ́ ẹ̀ tó introduce ẹ sí mi pé ó fà ẹ́ lé mi lọ́wọ́ pé kí n ràn ẹ́ lọ́wọ́ náà wá kù sọ wú ẹ̀ ń sìn kí mi àti ẹ kájọ vision papọ̀ ká ṣe nǹkan tó yẹ ká ṣe at the right time kí mi dẹ́ fi ẹ́ síbi tó yẹ kó wà at the right time kó dẹ̀ di star at the right time. ó kì í sábú kò tí ì yé mi sá. má wulẹ̀ dá ẹ̀ láàmú kò ní tètè yé wọn gbogbo àwọn ètò di star náà lé ní tó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn ṣùgbọ́n nǹkan tí mo bẹ̀ sọ ni pé kémi àti ẹ kájọ wọn package ó ti yẹ sọ tó bá máa dálé tó bá máa dé hotel you understand what I'm saying tó máa wọnú yàrá mi kanlẹ̀ màá tètè ṣe nǹkan tó yẹ kí ṣe adẹ́pàáyẹ̀ straight pa adẹ́pàáyẹ̀ ó ti yẹ. ọ̀rọ̀ yóò yé mi o. nǹkan tí mo ń tún ara ti sọ òun ni pé ṣó ti yẹ nǹkan tí mo ń tún ara ti sọ mo rìn ká sọ pé mi àti ẹ̀ sìn a wà lórí set ó ti yẹ èmi ni Damola Olatunji ìwọ ni Mercy Aigbe. role model mi gan. ṣó ti yẹ kọ́ wá sọ pé ká ṣe eré ìfẹ́ ó ti yẹ ìwé ìfẹ́ tó gbóná bí mo ti wà lọ́nà jẹ́ kí n sọ pé ọ̀sán pé kàn ṣe báyìí straight ọwọ́ ẹ̀ báyìí kí n ṣe rèé o mi wá lọ sẹ́yìn ó ti yẹ kí n sùn so kí wọ́n pa aṣọ báyìí mi ni wọ́n pa aṣọ. èmi náà wà some stand by. ó ti yẹ action baby I can't wait to have to say oh baby. iṣẹ́ wẹ̀rẹ̀ ni kílá ṣé tí o ṣì wá gbé wá ṣe níbí báyìí ṣé bó ṣe máa ń ṣe búrọ́ dáadáa yín nìyẹn. ó gba ìtì. tó bá tún dùn mí máa tún gbà sí. tó o ṣì tẹ́ máa ṣe káàkiri nìyẹn pm kọ́ make-up ni tó ló ṣe wá mú mi mo ṣe lè pọ́rọ̀ gidi ló fẹ́ wá sọ ló wá mú mi wá síbí báyìí ló wá. tó sọ̀rọ̀ kan ọlọ́run bá ẹ ṣe pé mi ò lè gbé búlọ́ọ̀kù yìí ni gbó wúwo jù fún má lára gbogbo agbárí ó máa pieces ajá dúdú. ayé ẹ ti bàjẹ́ o ò lè ṣoore mọ́ nínú fíìmù yìí àfi tẹ́mi bá wà ní tẹ́mi bá ṣì wà láyé o ò lè ṣoore mọ́ nínú fíìmù yìí èmi ló gbá létí ìwọ tó ti dèèyàn tá fẹ́ ọ̀bù tó wá gbá èmi létí èmi ni àtẹ èmi ni máa sọ èdè èèyàn tó ṣe wà yìí in fact tó ṣe wá báyìí sí ayé ẹ̀ tí wá bàjẹ́ nítorí máa sọ gbogbo àwọn colleague mi gbogbo àwọn àfíìsì ẹni ọlá gbogbo àwọn Wọlábí Àjàsà gbogbo àwọn Sodiq Adébáyọ̀ gbogbo wọn ni máa sọ pátápátá ọ̀ nílùú ẹ̀ tó ṣe wà yìí ọ̀ dẹ̀ lè di star o ayé ẹ̀ ti bàjẹ́ ọmọ yìí ó gbá mi létí. tí kò máa rí àgbà àjókòó sójú kan bá wí kedere ẹ̀sọ̀ lẹ́jọ́ fi ń gàgbọ́ ẹni ayé yẹn lé ní o kó dákun kó ṣe pẹ̀lẹ́ o. ẹ̀jẹ̀ torí ń bomi gbóná lójijì máa lórí kúre ẹni tí yóò rẹ́ ní pé wọ́n ní kí n dàkú kádàkùn ká ṣe mẹ́lọ ilé ayé gbẹ́gẹ́ o. jọ́kí ni gbogbo nonsense tó ṣe lánàá yẹn mo ṣáà wò pé mi ò rí ẹ mọ́ o ti kúrò lórí set mo wẹ̀ all day mi ò rí ẹ later mo ìṣàn gbọ́ wọ́n ní wọ́n gba pm létí jọ kí ló jẹ́ yóò gan-an what effrontery what guts ó dẹ̀ ń pè òfẹ́ last in industry yà bí. ṣé àwọn tó rojọ́ fún yín wọn ò sọkọ tí pm yẹn ṣe ni. nǹkan tó ṣe yẹn ó terrible gan-an ó dẹ̀ pè mí lánàá pé òun fẹ́ sọ nǹkan fún mi olùbóyá nǹkan tó wà very important ó dẹ̀ mú mi wọ kọ́nà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní màmá tẹ̀mí lọ́yàn tẹ̀mí ní gbogbo ara. and so kò jẹ́ tútù náà wait wọ́n ń tẹ̀wọ́ lára who you help wetin you carry na wetin ṣe bóun náà ni ṣe bí gbogbo ẹ̀ náà ni kí ni àwọn tó ṣe kíní gan-an wọ́n ń tẹ̀ àwọn tí ò tó ẹ wọ́n ń tẹ̀ ṣe kí wá ni jọ kí ló wà fún títẹ̀ àti mímu ṣe bí nǹkan tó wà fún nìyẹn ṣe kí wá ló ṣe é. kò yé mi o my dear girlfriend jọjọ kí n advise ẹ ṣorí ní movie industry tàwa yìí if you know you want to get to the top o ní láti pay a dues any man ṣorí àwọn táwọn wò yìí
abẹ́ẹ̀dìs wa ni òun la ṣe upgrade òun ló ṣe ń dán fún wa tó o wá sọ fún mi pé ó ṣe kinní kan ó tẹ̀ ẹ́ lọ jọ́ torí Ọlọ́run kí ló wà láyà èmi gan tí mo carry gan bí eléyìí tó bá jù sí mi màá sáré hàn ni for a good role kábọ̀ torí wọ́n tẹ́ pé kò sí nǹkan kan bẹ̀. ṣé wò mọ̀ pé Ìṣọ̀lá tí wọ́n gbá létí yẹn kọ́sítọ́mà dáadáa ni Ìṣọ̀lá èèwọ̀ kí á mo ti gbéra èmi ó tiẹ̀ mọ̀ nǹkan kò ń ṣẹ́jú ẹ̀ sórí àwa là ń try tá à ní pé ká da ẹ̀ pọ̀ mọ́mọ́ tọ́ ká kó ẹ mọ́ra do you know what a máa tiẹ̀ lọ sí other side jẹ́ kí n ṣàlàyé fún ẹ sórí ní industry 2 groups ni wá àwa kan wà tó jẹ́ wípé ara wájú ni wá iwájú dẹ̀ la máa wà sórí àwọn kan wà àwọn yẹn àwọn ló ní rehearsal 3 days in a week or 4 days in a week ṣé ti yẹ sórí tọ́ máa ní kán lọ patí wọ́n láwọn ò ń lọ tọ́ máa ní kán jáde wọ́n láwọn ò ń jáde tọ́ máa ní kán ṣe kíní wọ́n láwọn ò ń ṣe wọ́n ní kán tẹra wọ́n láwọn ò ń tẹra wọ́n ní kán gbára lẹ̀ wọ́n láwọn ò lára tán lè gbélẹ̀ ó wá mọ nǹkan sórí irú wọn yẹn ẹ̀yìn báyìí lọ máa ń wà ibi táwa bá ti ń wà bá ibi tá a bá dúró sí wọ́n máa ń yọjú wò wá ni because wọn ò lè lẹ́nu tó wa wọn ò lè mọ̀yàn tó wa wọn ò lè ríta tó wa wọn ò lè lówó tó wà ní industry kò sí wọ́n yẹn fẹ́ ṣe ó dàbí ẹni wípé ibi tó fẹ́ belong sí nìyẹn wà á dẹ̀ belong síbẹ̀ èmi láyé mi èmi ò ń ṣajá 1 ajá 4 ni mi mo máa ń gbéra mi Ìṣọ̀lá tó yẹ pé customer dáadáa ni wo kó tiẹ̀ tó sọ pé o rubbish mi gan rubbish wọkùnrin dáadáa. ó jẹ́ jára ẹ̀ tó bá mọ̀ pé o fẹ́ get to the top jára ẹ̀ o ọmọ èmi jára mi ni o kí ló ṣe ẹ́ Ìṣọ̀lá láyé mi customer gidi. àìgùngìn kákò ni àìgọ̀pẹ̀ kákò èèyàn ẹni ṣáàyè lò ṣóun ni ń gbá pẹ́ parọ́ nìyí ẹ̀tẹ̀ ni mú wa lékeleke fòkiri lójú ọ̀run ó fòkiri láláìlá bá wọn ẹ dákun ayé máa gbẹ̀sọ̀ ká má padà wá dẹni ilẹ̀ àmì ni ẹ ṣe ayé gbajúmọ̀ yóò. Ayọ̀mídé. Sá. Ṣé wọ́n pé ní gbogbo ẹ̀yin tẹ́ ṣe audition lẹ́ẹ̀kan ṣe àpò wọn nìkan ni mo like acting. Serious. Ẹ ṣé gan sá. No, that's not. Ẹ ṣé. You're welcome. And madam make sure kí mo sọ fún bọ̀bọ̀ PM yẹn kó sọ owó gidi fún ẹ after the shoot. Yes. Ẹ ṣé gan sá. You're welcome. Ọlọ́run á máa ràn yín náà lọ́wọ́. Sori Ọlọ́run yes àmì yeah but sori ìwọ fún rẹ o lè ran ara ẹ lọ́wọ́ o lè ràn mí náà lọ́wọ́. A lot of ways. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àdúrà mi ni pé kí Ọlọ́run ọba kó fi mí ní ààyè tó bá dìgbà yẹn. Àmín ló ti rí Ọlọ́run ti fún ẹ láàyè ní sórí and sórí there are ways to keep my future àti uplifted when going to screenplay and. Ewo ló ṣì kí ló fẹ́ fọ́ ṣì gan. no ẹ̀mí tó sórí tíkàtì ìbẹ̀rẹ̀ kankan náà. irú orí burúkú yìí ló ń bẹ̀rẹ̀. eré orí burúkú yìí ló ń bẹ̀rẹ̀. wọ́n fi ṣe yín. I'm your director. I know what's good for you. kí ló sọ tó ń dùn lẹ́nu ẹ̀ eré orí burúkú yìí ló ń bẹ̀rẹ̀ kí ló gbé kí la jù o tún máa tẹ gbogbo vital statistics. kí ló dé wọ́n fi ṣe yín ni láì ṣe ajá tí wọ́n rántí castrate. dog. No babe sorry see I know. kóṣù náà fi jọ máa ti ìdí ọ̀hún ṣe ni. director kọ make up. last scene ẹ ló ti ṣe yẹn. Hands up. Ask him out. Láti rí àwọn tó kù ẹ̀. Bẹ́ẹ̀ ọ̀kẹ́ ni ọ̀gbọ́n lábí àwọn tó yẹ máa àwọn tó tá yọ̀. Tọmọdé garùn tó garùn títí tí kò máa rí àgbà àjókòó sójú kan bá wí kedere ẹ̀sọ̀ lẹ́jọ́ fi ń gàgbọ́ ẹni ayé yẹ lé ní o kó dákun kó ṣe pẹ̀lẹ́ o ẹja torí ń bomi ń gbóná
lójijì máa lórí kúre ẹni tí ò rẹ́ni pé wọ́n ní kí n dákú kádàkùn ká ṣe mẹ́lọ ilé ayé gbẹ́gẹ́. iṣẹ́ rere ni kílá ṣé tó ṣíwájú wọ́n ṣe níbi báyìí ṣé bó ṣe máa ń ṣe búrọ́dì àdá yín nìyẹn tó bá tún dùn má tún gbà sí. ló ń gbà wọ́n sí ẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ni mo wá ayé gbajúmọ̀ tó pẹ́ títí oṣù ajẹ́ lónìí ìyẹn ni kò jẹ́ kó jábọ́. ibi tá a bá ń gbé ṣóhun là ń ṣe òrìṣà ẹni là ń gbé gẹ́gẹ́ síbi tirẹ̀ ládàlẹ̀ ayé àwọn kan ń fẹ́ kọ́ńdébì tó wáyé tí ó sáyé fún wọn síbi tirẹ̀ ládàlẹ̀ ayé ọ̀rẹ́ mi ṣọ́ ayé ṣe kó má bá ti kábàámọ̀ bẹ̀nu nígbẹ̀yìn o. Sorry, oníjẹ́ kó sún ẹni ìwọ ló mọ nǹkan tó fẹ́. Now, jẹ́ kí n bèèrè kan lọ́wọ́ ẹ̀. Ṣé àwọn producers yẹn, directors and the production manager, right? Ṣé àwọn ni wọ́n inspire ẹ̀ ni? Rárá o. So, tó bá yẹ pé àwọn kan náà inspire ẹ̀, má jẹ́ kí èèyàn kan kó wá fi ìwà ojú kòkòrò tẹ̀. Má jẹ́ kó fi affect aspiration ẹ̀. Mami sir, sorry, you don't have to give up. Ṣùgbọ́n kò kí n ṣe bẹ́ẹ̀ Adédọ̀jà sọ wípé bí everything ṣe rí nínú movie industry nìyẹn. I stand to disagree with you. Sorry. Each and every time, tí yóò bá fẹ́ ṣe nǹkan rí láyé, challenges will always come. Challenges are meant to distract you. At the same time, they are meant to make you stronger. Ìwọ fúnra ra ẹ̀ ló máa rò pé fine. Challenges ló wọlé dé yìí. Wàá mú spirit ẹ̀ and the willing power. Wàá jẹ́ kó strong. It's your life, your future, your aspirations. Má jẹ́ kí anybody distract ẹ. And trust me, I'm very sure about one thing. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run á gbé ẹ pàdé aláàánú. Olóore èèyàn tó máa rí ẹ tó máa rí talent yẹn nínú ẹ tó máa ní pé yes, this girl is the talent we are looking for. Tó dẹ̀ máa assist ẹ tó máa fà ẹ lọ́wọ́ sókè tó máa help career ẹ without asking for anything in return. Trust me, Machele. Just be focused. Tó bá ti ṣẹlẹ̀ sí i ṣé o gba àwọn tó ń disturb ẹ̀ tó ní ẹ̀ tó ò bá ṣe kinní kan àwọn oníṣẹ́ kan fún ẹ̀yẹ ṣó dẹ̀ kẹ́ àbí kí ló pé kan ọ̀bọ̀ yẹn. I don't care. But whatever, I don't even care. Alright, it will happen. My superstar. Very soon, so I'll get us to the blog. I'll get to the blog. Like seriously, Hey, PM Brown. Alpha. Esa mo ti mo lady wa sir. Lady wo ni? Lady tó fẹ́ take bro kò fún yín sir. Oh, bro kò fún yín. Ben sir. Okay. Ṣé ti rehearse ẹ ṣá? Ó ti rehearse ó dẹ̀ ó good sir. Are you sure about that? Ben sir, ó okay sir. Okay. Let me try. You get it sir. So sorry lady, have you You? Never! But what's all this? You gonna shave me now? Is this casting? No, seriously, is this casting? Kí ló máa ṣe yín náà? Ìgbà tó kọ́ ọ̀ mọ̀ ṣé eléyìí mọ acting ni? Ojú ẹ̀ ni? Kò mọ acting for God's sake! Àti kó iṣẹ́, o refuse láti mọ̀ ṣe. Mo act sir. Shut up your mouth, my friend! Kí ló ṣe? No, ẹjọ́ ẹ̀kọ́ budget ló máa jẹ́ kí n máa pẹ̀rú yín. No, but seriously, budget ló máa jẹ́ kí n máa pẹ̀rú ẹ̀. Mo kọ́ ẹ ní casting, o mọ̀. Mo kọ́ ẹ ní production management, o mọ̀. Are you in fact? I'm freaking out. Okay, what's acting? No, who is the first actor ever? Who? You see, kò mọ jack seat. O dey move for me, o dey cast for me. Are you alright? Esa, ṣé ẹ mọ̀ rí ni? Oh my God, are you questioning me? Man, are you questioning me? This is a degrade of human dignity in the highest order. Don't question me. You know, since we have been directing, Yomi Ogundare call me penny man.
ó ṣe kò yẹ kó jẹ́ kó mọ̀ pé tí máa rí actor báyìí ó yẹ kí ti mọ̀ pé ó mọ̀ act or not and you're questioning me ṣé mo mọ̀ rí ni kò pay dues for God's sake. Okay, take her away from this set now. Dìde kó jẹ́ ká lọ. Okay, take her away from the location. Take her away from this location, okay? Mi fẹ́ inú set yìí. Mọ̀ rí ni. Kò pay dues. Get out! Take her away! Get out! Are you right? Mo ní mo fẹ́ inú set yìí mọ́. Mi ò fẹ́ inú set yìí o. Mi ò fẹ́ inú. Oh my goodness. In fact, PM, hold on. So we be in the next 5 minutes. Tell about to move the right cars for what? I will drive away from this set, okay? Oh my goodness. Mo jẹ́ ma cut in your short. Tó bá jẹ́ pé Saheed Balogun bá pè ní nsìn. Ó tún wá ma ṣe subletting. Damn it. Don't want to say anything, okay? Ilé kò pay dues ẹ fẹ́ mo act. Ṣé en tó pay en tó bá pay dues o mo act ni. Lọ́dọ̀ Olúwa. Damn it. Tọmọdé garun tó garun títí tí kò máa rí àgbà àjókòó sójú kan wá wí kedere ẹ̀sọ̀ lẹ́jọ́ fi ń gàgbọ́ ẹni ayé. Obìnrin lídùú yẹn o yà sọ obìnrin ni. Èwo nínú àwọn celeb lẹ ti get because èmi á lè máa bá sọ̀rọ̀ kó tó di date àmárò. Actually kò ń ṣe celeb but mo ti bá ṣiṣẹ́ rí bí ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta iṣẹ́ ẹ̀dẹ̀ wà ókè gan tẹ́yìn gan bá rí tó bá ṣiṣẹ́ ẹ máa like because mo ti handle ẹ audition rí dáadáa. Are you sure? Very very sure sir, very sure. Ayọ̀mídé. Ayọ̀mídé. Sir. Ọmọ ń tẹ́ ti wà lágbègbè. Ẹ káàsán sir. Meet director. Pẹ̀lẹ́ ọmọlúwàbí. Yes sir. Ṣé wàá pa? Yes sir. Ó dẹ̀ dá lójú pé wọ́n mọ̀ á. Very sure sir. Ṣé wọn kí ló rò lélẹ́yìí ó kì í ṣe supporting kò dẹ̀ kí n ṣe wà capas lead là ń sọ̀rọ̀ ẹ̀ yìí o mi ò dẹ̀ lè máa risk ẹ̀ pẹ̀lú just anybody. Ó yẹ kẹ́yìn náà ọmọ ike mi lè fún yín lófo láti rehearsal lè máa ti fall in love pẹ̀lú ẹ̀ mi lè fún yín lófo mo lè vouch fún. Okay mo ti gbọ́ ẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ arábìnrin kí lórúkọ tiẹ̀. Ayọ̀mídé sir. Ayọ̀mídé ṣe kí ni. Ayọ̀mídé Daniels ni sir. Àwọn iṣẹ́ ò lè ti ṣe rí. Mo ti ṣe soap fún trending mo ti ṣiṣẹ́ dáadáa fún àwọn high to high mo ti ṣe ẹ̀ta òkò ìyániwúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sà. Anyway iṣẹ́ tàwa as a director ni ká brush it up ká dẹ̀ break inhibitions fine but ìwọ náà gbọ́dọ̀ ní passion kò dẹ̀ ní drive gbogbo ètò bá dẹ̀ kú Ọlọ́run á ràn wá lọ́wọ́. Shall make sure we get lines there. Could they get our out here that every other one I'm a part of the reset. Thank you, sir. My director. Ọ̀rẹ́ mi, ó ti gbaṣẹ́ pa. Oh baby. Ìwọ náà ló dẹ̀ ti dẹni tí wọ́n fi script lé káàkiri. Ó lágbára o. Babes, that reminds me. Alhaji Yaya yẹn ńkọ́? Alhaji Yaya, ó wà ńbẹ̀. Ṣé wọ́n dẹ̀ ti kó owó production ti bí yẹn fún ẹ? Not yet, wọ́n ní tá bá ti dé láti Dubai. Dubai? Kí ló wá ń jẹ ẹ́ lójú? Àlàyé mi. Kí ni? Anyway, ṣó mọ̀ pé Alhaji Yaya fẹ́ lọ fẹ́ ṣe fọ́rífọ́rí fáwọn marketers tó kù ní pàtí yẹn ni. Má nìyẹn, ó lówó gan. Wo gbogbo eré ni mo máa bá ṣe. 360-degree 4K. I trust you. Kókó yìí. Yeah, how are you? Fine, show wa. Kókó yìí. How are you? Fine. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ilé ńkọ́? Àlàáfíà. All right, let me be on my way. Ṣé kò rí wálé ẹ ni? No, not at all. Dúró náà. Ìṣọ́gbẹ̀ gbọ́n mú lẹ́ṣọ́? No. Okay, máa pè ọ́. Hey, take care. All right, bye. Oh, why? I'm okay. Ọ̀gá o, mo dẹ̀ ń pe fóònù látàárọ̀ ó ti pick up. Jọ̀ọ́ má bínú, èmi àtọ̀rẹ́ mi á ti wà carried away pẹ̀lú gist. Má bínú. That's okay. Alẹ́ àná tí mo pè é,
and that was around past 12. Mo expect kò ní Owanle ni Olúwanle screenplay. Ṣé ẹ̀yin náà tuntun máa lọ fún screenplay ni mo rò pé láwọn directors and script writers ló máa lọ fún screenplay. Sugar. Sometimes I'm in love, so mo kàn pè mí. I just have to be there so that ní láti mọ àwọn nǹkan tá máa ṣe before the production date. Ṣé orí screenplay yẹn iṣẹ́ àṣemọ́jú kẹ́lẹ́lẹ́ ni. Wow. So báwa ṣe máa ń wò ó létà kan máa ń wò ó kékeré yẹn iṣẹ́ ńlá lẹ́ ń ṣe. Ojú ńlá lọ, it's very very tedious. Ó rí pé mi gan ti rò díẹ̀ ni. But ó níbi tó rò sí o tí rò sí. Ibo nìyẹn o. Ẹ̀wọ̀ ló mọ ẹ̀mọ́ kan. Ó mention pé o fẹ́ ra kọ́lọ̀bà. Mo ti rí san o. Anyways, èmi náà ti ń retí àjọ kan náà tí ó bá ti kàn mí kàn mí bí a ti ọ̀tún láṣà. Màá lè fún ẹ lóyún wàá lè lọ sanwó kọ́lọ̀. Oh shit. Thank you, darling. Ẹni ṣáyé ló ń gbà yé pẹ́. Ẹni ṣáyé ló máa ń gbà yé pẹ́ o. Ẹ wá wáyé onírọ́ ó fègè o. Ohun tuntun tó tún múlẹ̀ bá ń kọ́gbìn ní. Aboki, jẹ́ kí n bá ẹ gbélé. Àìgùngìn kákò ni àìgọ̀pẹ̀ kápèyàn ẹni ṣáàyè lò ṣóun ni ń gbá pẹ́ parọ́ nìyí ẹ̀tẹ̀ ni mú wa lékeleke fún kiri lójú àwọn. No. Kò lè tó yẹn náà. No má tẹ̀ ọ̀rẹ́ àrẹ kò lè tó yẹn. Tó mọ nǹkan tó máa ṣe fún mi. Jẹ́ ká pàdé ní ibi tó sọ yẹn tó bá ti dalẹ̀. Kò wá ṣe one other thing tó wà very very important sí èmi o. Mú kíní yẹn dání. Make sure kó gbàgbé o. Iye ò ń ṣe problem gbàgbé. Very good. I trust you. Jo, ṣé mo kàn lè kiss just ìṣẹ́jú kan péré, please. No. Come on. Tí mú kíní yẹn wá now. Tó bá ti mú wá, then we can talk further. But before then, no comment. Ó bá kàn tiẹ̀ tó ẹ̀ kó consider. No, mo ṣáà máa rí ẹ lálẹ́. Okay. No problem. Thank you. Okay. Bó ṣe rí, ó rí rádaràda, irú ìyẹn sí èmi. Kò tiẹ̀ mọ̀ wípé àwọn forefathers bàbá ẹ̀ la máa ń ta sí on a high class imbecile. And cut. Thank you, good people. Nice one. Kùṣẹ́ mo ń gbádùn ẹ̀ gbogbo bó ṣe ń jù fún wọn. Ọ̀rẹ́ mi really try. Pẹ̀lẹ́dẹ̀ wọ́n ní kò tètè máa bọ̀ ń sìn kó tó di pé àwọn náà wọ́n sẹ́yìn. Okay, máa bá ẹ sìn. Sọ fún wọn pé mo bọ̀. Alright. Jọ̀ọ́ má bínú ọ̀rẹ́. No problem. Sáré fún mi ní 1 minute. Màá rí ẹ ń sìn. Ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ lọ mọ. Ṣé o máa yẹ omi lọ èmi nìyẹn o? Yóò ṣe ọ̀rẹ́ rẹ̀. Oh, makeup. Sorry, excuse me. Màá pè é tá bá ṣe tán. Ṣé o mọ̀ pé nǹkan tó ṣe ò make sense? O dójú tì wá lẹ́ẹ̀kan láàrin gbogbo èèyàn ṣá. Ṣé o mọ̀? Bó mo ṣe sí yẹn dáadáa now. Everybody sọ pé mo ṣe dáadáa turn hail mi bẹ́ẹ̀ yẹn. So báwo mo ṣe ń dojú tì yín? Ta ló ń bẹ̀ sọ̀rọ̀ acting? Who's talking about your acting ability? Okay. Báwo ló ṣe débí báyìí? Pẹ̀lú help yín ni now, of course. Kí ló ń sọ? A ní kí ló gbé ẹ débí báyìí lénìí? O lè sọ̀rọ̀. Sọ̀rọ̀ now. Bike. Jọ̀ọ́, ṣé o kàn tiẹ̀ lè kó step up game by packaging yourself? At least kó carry ara ẹ díẹ̀díẹ̀. Adédọ̀jà, ṣé wọ́n ló ń sọ̀rọ̀ báyìí? Ó ṣe mọ̀ pé kò sówó lọ́wọ́ mi. Èló ni mò ń gbà. Ó ṣe mọ̀ pé wọ́n ti máa sanwó gidi fún mi. You actually don't need too much to package yourself. Ìwọ náà máa gbọ́rọ̀ burúkú lẹ́nu, máa gbọ́rọ̀ tó ń sọ jáde. Wọ́n ti máa sanwó fún ẹ. Ṣorí jẹ́ kí n san kankan fún ẹ tó mọ̀ nípa industry yìí fún ẹ. Ṣorí anybody tó bá wà ní industry, ó ní láti package ara ẹ̀. Ó ní láti upgrade ara ẹ̀, cause tó bá ṣe rìn, òun náà ṣe máa ń kó ẹ̀.
jẹ́ kí wọ́n sọ fún ẹ̀hún when next tó bá tún gbé báìkì wá síbí báyìí tó bá bá wa sọ̀rọ̀ àníta sí ẹ̀. o ti ṣe soap before o ṣe big movies táwọn èèyàn ti mọ̀ ẹ́ as in gbogbo èèyàn mọ̀ everywhere o jẹ́ wá pátì kan lọ kó wá babaláyé kan kó ta mọ́ kó gbé mọ́tò fún ẹ because gbogbo bó ṣe ń ṣe yìí kò wọ́ ọ̀fẹ́ àbí. But then girls, kí lẹ mean by packaging? Me you understand now. Well, in case that's taking too long, there are other ways to lè fi package are tí kò dẹ̀ ní cost there so much. Okay? For example, bó ṣe ń gbé ní Sango yẹn sìn. Ká ní pé o fẹ́ kúrò nílé láti Sango ń lọ ṣiṣẹ́ bí irú Èbúté Mẹ́ta for instance, okay? Àwa kúrò nílé as usual. Wà gbé báàgì ẹ̀. Wà bá mi wá face cap tó dáa. Wà dé. Wà bá mi wá ìgò sunglass tó bad. Wà dé yẹn náà sí. Ṣé mọ̀ pé ìyẹn ó ti disguise àwọn èèyàn ò lè tètè mọ̀ pé wọ́n ni. Wà dé bọ́ sí bus stop lẹ́yìn. Bó bá jẹ́ pé mo lu ẹ̀ ló kọ́kọ́ rí. Ó lè má ná ju 50 naira lọ. Bó jẹ́ BRT bí a bí 150. Mo dé jẹ́ dánfó ni pátápátá 200 naira. Àwa wọ̀ láti ibẹ̀ yẹn. Tó bá ti wá dé Yaba yẹn, àwa bọ́lẹ̀. Tó bá ti wá bọ́lẹ̀ ní Yaba yẹn báyìí, nǹkan tó kàn ní láti ṣe ni pé ìwọ kan náwó lẹ̀ fún cab. Kò bá jẹ́ red cab, kò bá jẹ́ yellow, kò bá jẹ́ black. Any one of them kò lè ná ẹdú 200 naira. Ṣé o ti wá rí babes? Tó bá tún wá fẹ́ pa wọ́n kú. Mo mì pé tó fẹ́ káwọn èèyàn máa wò pé ọmọ wo ló dé tó bá dé location. Kò kàn ra wá cab tó ní AC. Tó kò tó bá bọ́lẹ̀ bá gbọ́ ara ẹ̀ báyìí máa tutù. Ṣé o fẹ́ gbọ́? Kò lè ná ẹ kọjá 500 naira péré. AC cab yẹn gangan ló lè ṣe best option. Incredible! Yes. Wow! Hey! Okay, so now tell me, ṣé yẹn cost that much? Gbogbo owó tó máa ná pátápátá kò lè ju 1,000 naira lọ. Kò lè tó bẹ́ẹ̀ gan sẹ́yìn. Ṣé cost that much? Ṣé o ti package ààrẹ àbó package ààrẹ? Àbí? Anyways. Packaging ló láyé if you don't know. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dé nínú ẹ̀ àdòdìdì. Ohun tó ló ti tó ó ti jù bẹ́ẹ̀ lọ ibi tó òde tó lóde tó ti dé bẹ̀rẹ̀ ohun tó mọ̀ tó ló mọ̀. Má tẹ̀ ká ní online lálẹ́ àná pé lady Lupita Nyong'o ẹ̀ ó gba Oscar ṣá. Bẹ́ẹ̀ni, best performance by an actress in a supporting role for going nude, yuck, in the movie 12 Years a Slave. Ayọ̀mídé, is it that bad? Oh, jùbọ́ burú jù bẹ́ẹ̀ lọ jàre. Well, she was just doing her job. I cannot blame her. Yeah. Oh! Nǹkan tó ń sọ ni wípé o lè bu ara ẹ sí wọ́wọ́ ọmọlúwàbí nítorí pé o fẹ́ ṣe movie. Ọlọ́run máa jẹ́. Ìgbà tí ó ṣe wípé producer yẹn fẹ́ lọ ta movie yẹn lọ́rùn ló kù. Ẹ̀yin ọmọ oró kẹ́lì lọ corrupt àwọn áńgẹ́lì lọ́rùn àbí. Angel Gabriel, Angel Simeon àti Angel Michael pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run fún yín yẹn fẹ́ dá bẹ̀rù Ọlọ́run ní fún yín ṣe. Oh, serious. Àti Angel Gabriel. But seriously, that young lady was just doing her job. She was just being professional. Nobody is disputing. Àmọ́ ní tèmi o, èmi Ayọ̀mídé Adúnní, ọmọ Fọlọ́run ṣọ́ Daniel. Kò sí eye kí iye tí wọ́n lè fún mi o. Tí mo máa fi àbọ̀ra sí nítorí. No, I can't do that. Madam Adúnní, jọ̀ọ́ má bínú. Jọ̀ọ́ ṣé tí wọ́n bá offer ẹ ní $400 million, ó ní ṣe? Ó gbọ́ nǹkan tí mo sọ ni. Mo ní kò sí eye kí iye, kò sí bí wọ́n náà ṣe pọ̀ tó láyé yìí o. No, I can't already do the for. No, ọmọ Yorùbá ni mí mẹ́. Nah, I can't do that. Hey! Ká má rí ní Paul wí. 400k ńlá. $400 million. Gbàgbé. Kódà kó jẹ́ 400 million naira. Màá ṣe, màá tún ṣe, màá sì ṣe tí wàá tún ṣe. Like seriously? I can't believe this is coming from you.
My darling sweetheart, it is coming out from me. You know what? Money is the only thing that is keeping this weak world going. I will do it over and over and over again. Kí ni mo fẹ́ sọ kó ṣe mí tí mi ò ní ṣe? 400. Guys, I can't sing well. I'm so happy. I am so happy. Dúró. Ṣé kò ṣe pé o ti dúró sẹ́nu ọ̀nà tó ti ń gbọ́ gbogbo conversation wa torí orí owó tó kọ wọlé lásán ẹ̀ ó flow pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ Ọlọ́run. I got a big offer. Really? Yes. Fún role tí mo ti ń play tipẹ́. In fact, wọ́n ti wá sọ fún mi pé kí n fúnra mi wá female actor tó máa kí ẹ̀ pẹ̀lú mi fún iṣẹ́ yìí. Hold on. Tí ẹ mọ irú role tí mò ń sọ. Everybody kàn ń pariwo tẹ̀. Wọ́n gbà tó wọn náà dẹ̀ sọ fún wa. Okay, ó tọ́ ni. Ó yá. Irú role wo ni jàre? Ṣẹ́rí mi, ebi ń pa mí. Mo fẹ́ wọnú kitchen yìí lọ sìn. Bí ẹ ti bá jẹun tán, àṣẹ àmà sọ̀rọ̀ ló àṣẹ wọn ní tí. Wà á bí yan kí wọ́n máa ń lọ. Ìyálàjẹ padà wá nígbà yìí. Ṣé tí mo ṣe fẹ́ lọ ajá pé ọmọ ajá èmi ò ní gbà. Rolling and action. Wà èèyàn mi ò ní ṣorí burúkú. Ọmọ yẹn ló gbé mi wá bí. Mo like ọmọ yẹn mo fẹ́. Sori má wò pé mo ti fẹ́ ọ̀rẹ́ ẹ̀ kan rí or something. She's a beautiful girl. Wọ́n náà wo àwọn ayé mọ̀ mi mo ṣe ra yọ wá bí lóore. Mi ò ń jáde ní time yìí now. Prince, mo ti sọ fún yín pé mi ò ṣọmọ fún yín mọ́ sẹ́ẹ̀. Mo ti sọ fún yín. Let me tell you one secret. Sori in the social circle gbogbo wa a máa ń fẹ́ ra wa yíká báyìí ní ọkùnrin kan obìnrin kan náà máa go round ara wọn kò dáa. Ṣé yẹn sìn gbogbo wa ọmọ pé kò dáa toró máa ń lẹ́yìn but èmi fẹ́ torí ọmọ mo fẹ́ ti stop mo fẹ́ káyọ̀ mi dé kí n dẹ̀ stop o lè jọ náà what's up. Anyways, Prince, in the first place, mo really commend him because it surprised me gan. For you to have come this far, mo mọ̀ pé I really like Ayomide. First, alẹ́, then ẹ tún wá bá mi lórí set. And then ẹ tún wá this late. Wow, ẹ try. It shows that ẹ really serious lórí ọ̀rọ̀ Ayomide, which is impressive anyways. So, ẹ fún mi ní time. I'll work on it. You sure? I'm sure. Thank you very much. But how soon? How soon? Make it happen. How soon? Okay. Ẹ mọ̀ nǹkan tí màá ṣe. Màá gbá Ayomide wá bá yín lọ́la. Seriously? Seriously. Yeah. Whoa. I'm sorry. Kí ni màá ṣe? Ó dá mi nínú dùn. No. Mi ò múra ẹ wá ló ń bì mí nínú mi. Mísù. Mo kàn tí mo pé wàá sọ story ni. Ayé mi. Ṣé mi máa ń fún yín lẹ́ṣà tẹ́lẹ̀ ni? Gbà ilé kan fi ra ice cream kékeré. Tó bá dọ̀la máa fún ẹ lówó ice cream ńlá máa ṣẹ̀ṣẹ̀ wàá jọ ẹ lójú àyà ajá. Kò sí wàhálà èèyàn mi. Ọlọ́run kò sí pé. All right, Prince. Ibi ìbò la ti máa pàdé lọ́la. Ẹ̀yin ẹ̀kọ́ sọ bí tó bá ti wà okay fún yín. Ja. I'm good with it. One Africa will do it. I'm up to the task. Don't worry. One Africa. Yeah. Okay. All right. Okay, sir. I need to make her feel on the top. Yeah. Oh, yeah now. Wow, Prince. Ẹ ti change gan. Ọmọ wàá gbà jẹ́ kí n tètè máa lọ. Tí lè lọ sí. Wọ́n rò lọ́wọ́. Ẹ ti understand. So, bóyá kẹ́ hold on there. Àbẹ́ máa fẹ́ jókòó sínú mọ́tò kan fi ṣetán. Why? Máa chill bóyá hi, hello, ó lè yọ láàrin mi àti àwọn chill. No problem. Prince. Ẹ ti change gan. Má worry. Oh, okay. Wọ́n ti ṣetán. So, ẹ lè máa lọ sí mi. Kí máa lọ ṣá. Ẹ bá ọ̀dẹ̀ bá ọ̀rẹ́ àbó ti promise ń lọ lálẹ́. Tọmọdé garun títí tí kò máa rí àgbà àjókòó sójú kan wá wí kedere ẹ̀sọ̀ lẹ́jọ́ fi ń gàgbọ́ ẹni ayé yẹ lé ní o
kó dákun kó ṣe pẹ̀lẹ́ o ẹja torí ń bomi ń gbóná lójijì máa lórí kúre ẹni tí yóò rẹ́ ni pé wọ́n ní kí n dákú kádàkùn ká ṣe gbẹ̀ndọ̀ ilé ayé gbẹ́gẹ́ o. Fine, ṣé wà okay? Mo wà okay, ṣé ìwọ náà wà pa? Ó wà, kí ló wá ṣe yín náà? Ìwọ ló ń ṣe mí. Ìwọ ló ń ṣe mí. Tẹ́tí rí nǹkan kan. Bíbí. Ẹ ní sùúrù. Ẹ ní sùúrù. Mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò ni. O ṣe? Prince. Èmi àti yín ni nìkan léni. Mi ò lè ní sùúrù. Ẹ jẹ́ ń bá yín bọ̀. Báwo ni? O ti ń bọ̀ fún ẹ. Ọmọ tó kọ́ńṣẹ́ tó mọṣẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni, a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò. Àmọ́ wò ní jẹ́ kí n ṣe kó lè yá ni. Èmi náà ò náà sí. Ẹ máa bá yín tu. Ní sùúrù, ẹ ní láti stress ara yín. I'm here for you, baby. Yeah. Irinṣẹ́ yìí rè. Òun ni o. Irinṣẹ́ yìí rè. Ọmọ yìí. Ẹ ní sùúrù. Kí tó ní. Ẹ ní sùúrù. Ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ. Kí ló ṣẹlẹ̀? Ó ní mọ́tò. Ọ̀rọ̀ gidi kan mo máa rò bó fẹ́ sọ. Mọ́tò ló wá pọ́n gẹ́gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀. Mọ́tò ńlẹ̀ ń bí. Ó rà sọ fún mi. Ó yá, irú mọ́tò wo ló fẹ́? Please, anyone. Kì í ṣe mo ti rí kan gbé lọ sí location ní anyone at all. Ẹnìkà, mo like ibi tó fokùn sí yẹn á mú ẹ lọ́rùn jù. Ṣé ti tán? Ó ti tán. Máa gbé kan fún ẹ. Ẹ ṣe wà mọ̀ kọ́ tí mi náà fẹ́ request fún. Kí ni ẹ? Jẹ́ ká bọ́ sábẹ́ ìdílé. Kò ní ìkẹsọ̀rọ̀ ọmọ eré ti bẹ̀rẹ̀. Ó yá. Ọjà máa bọ̀. Ẹ̀dú ẹni ojú bẹ́ntì lọ tó lọ ń gbé ẹni lọ́dẹ̀ ibì kan tó lọ jù bẹ́ẹ̀ lọ àbùkù ló ń wáwọ́ sí parọ́ níyì ẹ̀tẹ̀ ni mo ń wá ayé gbajúmọ̀ tó pẹ́ títí ó ṣọ́ ayé lónìí ìyẹn ni kò jẹ́ kó jábọ́. Kọ́ìn. Ọkọ mi. Báwo ni? Ṣé kò wá síta rí nínú ọ̀hún gbogbo rẹ̀? Kò sí jà at the same time náà kò má bàa sí ni mo ṣe wá. Kí ló ṣẹlẹ̀? Mú mi, mo fẹ́ rí yín fọ́rọ̀ kan ni. Wọlé kò gbé àga kan wájú kò sí mi. Mú mi ẹ̀ wò fi chalẹ̀ mo wà ókè báyìí. Mú mi, ọ̀rọ̀ Ayọ̀mídé ni mo wá sọ fún yín. Mo dẹ̀ fẹ́ fẹjú ẹ̀sùn yín ni. Ayọ̀mídé? Bẹ́ẹ̀ni ma. Kí ló ṣe? Torí lẹ́nu ọjọ́ mẹ́ta mo rí pé Ayọ̀mídé ó ti ń yọ àwọn ọwọ́ kan tó jẹ́ pé ó strange sí mi. And àwọn wà tó ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ àwọn wà tó jẹ́ pé kò kí ń wù tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí kí n pè é kó má gbàgbọ́ mi, kó miss calls mi, kó má lè return ẹ̀. In fact, tí n bá tún text ẹ̀, ó máa rí kò tiẹ̀ ní acknowledge kò ní ṣe kankan. There was a time náà tí mo bá sọ lórí to go, ó indicate pé ibi tó wà kò jìnnà sí ibi tí mo wà. Ó dẹ̀ ti sọ pé òun ò sí níbẹ̀. Mo ṣáà wí kí ló ń really ṣẹlẹ̀? Ìyẹn ò yé mi. Ó kún mo bí ọ̀rọ̀ tíátà àwọn ìṣeré. Mo ṣọ̀gbọ́n tí ó bọ̀ jẹ́ pé ó busy ni. Agbẹ́kọ̀ọ́lẹ̀ àbí kó pè wàdà tó bá ti rí missed call. Ó sọ pé táwọn bá sí nínú kọ́ máa act play àbí kọ́ máa ṣe dressing lọ́wọ́ àbí wọ́n ṣàrí kankan ṣe ṣáà ni. Èmi náà máa ń pè ń gbà mí tó jẹ́ pé kò ní lè gbé àwọn kò mi padà mọ́mí gbàtàkì mi lẹ́ẹ̀kan yẹn òun wà lẹ́nu iṣẹ́. Mọ́mí, ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ yẹn èmi náà ti consider ẹ̀. Mo dẹ̀ ti rò ó but mo tún wá rò pé at least tó bá yẹ pé wọ́n shoot ní tòótọ́ ni. Tó bá shoot ó ṣáà máa ní time kan tó yẹ pé wọ́n á fi sinmi àbí nǹkan kan. Then tó bá shoot náà wọ́n lè shoot dòru náà. Mọ́mí, mo ti pè láìmọ̀ ìgbàlẹ̀ extra call tó jẹ́ pé ó kàn ring ní tó jẹ́ pé kò pick up. Àfi bí ẹni pé bóyá èmi àti ẹ̀kọ́ lájọ máa ń ṣe extra call tẹ́lẹ̀. Kódà tẹ́lẹ̀ gan ó máa ń flash mi máa ń pè padà ni.
but sísìn tí má tiẹ̀ pé akọni ní ẹ mò ń gbọ́n lóru wa ni èmi ni but mọ́mí ẹ ò mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ẹ́ kan ni mà mo fẹ́ kẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ìṣẹ̀ṣẹ̀ kan wà tí mo ṣẹ̀ ni. Ayọ̀mídé ò ń ṣọmọ bẹ́ẹ̀ olóòlù kúkú rẹ̀ wá kókó ẹ̀ ṣé o ṣọ́ pé ìwọ gan ò ṣe nǹkan kan fún torí ẹ̀yọ́ ọmọkùnrin òde sí ẹ̀ ṣe inú ẹ̀ ṣe nẹnu fún. mi ò ṣe nǹkan kan fún èmi àti ẹ̀ ò jà mi ò ṣe lẹ́ṣẹ̀ kankan kò sí nǹkan kan tó dàbí àwọ̀ láàrin èmi àti ẹ̀ bọ̀ ilé tó tiẹ̀ wá dùn mí jù mọ́ mi tó ṣe tí mo fi ní kí n wá fojú ẹ̀sùn yìí lánàá I was on my way here mọ́tò ẹ̀ kọ̀ọ̀kan dálẹ́gbẹ̀ẹ́ mi ni piam mo ṣàwọnú ẹ̀ mo rí pé ẹni tó ń drive ojú Ayọ̀mídé àti máa yọjú orípò náà ni Ayọ̀mídé ń drive kò ló lẹ́nà ń bá lóda Ayọ̀mídé ǹjẹ́ báwo ló ṣe gẹ́ẹ̀tì mọ́tò ibo ló ti rí mọ́tò yìí mọ́mí mi ò sọ jù bẹ́ẹ̀ lọ ó kàn wọ́n mi lọ́wọ́ ni kò sí nǹkan tí Ayọ̀mídé sọ sí mi tán kódà ó fọwọ́ gún mi mú báyìí pé kò ṣe mí bí abí pé àlá ni mo ń lá ní àbí film trick because mi ò in my wildest imagination ni màá ti rò pé Ayọ̀mídé lè ever ṣe báyẹn sọ̀rọ̀ sí mi. kókó yìí mo máa bẹ̀ẹ́ ni tuntun gbọ́ má bínú ọkọ mi máa pe Ayọ̀mídé máa ránṣẹ́ sí wọn náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwa jókòó àwa sọ àmọ́ nǹkan tí mo ṣe ń bi ẹlẹ́ẹ̀kan nìyẹn pé ó ṣọ́ pé ó ṣe nǹkan kan fún ìwọ náà ṣe nǹkan kan tó make you feel bad débi pé because Ayọ̀mídé ò ń ṣọmọ bẹ́ẹ̀ òun ló ṣàmú ẹwà túrò ẹ ni mo fi mọ̀ ẹ́ àbí mo dẹ̀ mọ̀ kọ́ ọmọ mi kò ń ṣọmọ burúkú. mi ò lè máa lálàá kí n tún máa bọ̀ ń bì mi ò ṣe nǹkan kan fún un. ó dà má bínú má bínú ọkọ mi màá pe Ayọ̀ màá ránṣẹ́ sí wọn náà àjọ wá jókòó àrísọ ọ̀gbìn gbogbo ẹ̀ ló máa níyànjú láti rọ̀ náà ó ṣe máa ó ṣe kó fẹ́ mu nǹkan tuntun kúkọ yìí abóṣe ń bínú ni má bínú ọkọ mi. ohun tó ló ti tó ó ti jù bẹ́ẹ̀ lọ. Oh my God. ibi tó lóde ó ti dé bẹ̀rẹ̀. ohun tó ló ṣé wọ́n ti rí pé ẹ̀yin lẹ́ni pé kí n máa pákéjì ló fi ń rọ̀ láyé so mo dẹ̀ ti wá lísìn sí I have good news for you guys. Bíbí tí Prince ṣẹ̀ṣẹ̀ rà fún mi. Wow, Prince is disappointed. Oh, I'm so happy for you. Babe, sure, o ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ṣé lẹ́yìn eléyìí báyìí? Range Rover. Oh, ṣé BG wagon. Bí Ferrari àti Bugatti. Mo ṣẹ̀ṣẹ̀ gbé pákéjì mi jáde ó ti upgrade báyìí. You know what? This calls for celebration. Sure. Ṣé ká wọ́n nílé lọ? No, calm down. Ayé kó ti múra yín wá. Drink wà nínú car. I trust you. ayé gbajúmọ̀ tó pẹ́ títí ó ṣọ́ àṣẹwò ní ọ̀lẹ́ ní kò jẹ́ kó já. Ibo lo ti rí mọ́tò yìí? Irú béèrè wo nìyẹn? Ṣé mo kéré ju ẹni tó lè ra mọ́tò lọ ni? Ayọ̀mídé, nǹkan tí mò ń bí ẹ ò tí dá mi lóhùn. Ibo lo ti rí mọ́tò yìí?
òfú ẹ̀ ra mọ́tò nígbà wo sígbà wo. pàdé ẹ̀ wo yẹn ò má rà. Amide o ti jàwọ́ fún mi ìbò tí mọ́tò yìí. kí ló dé gan wọ́n ní mo fọwọ́ mi ra mọ́tò ò ń béèrè pé mo ni mo ti rí kí ló dé gan kí ló fa òṣì gan tó lọ́ọ́ bá sọ pásìkò títọ́ láti yanu láyé mi ṣó máa wọ́n máa sọ̀rọ̀ èdè látàkọ ni. Ayọ̀mídé èmi kúkọ yìí ló máa bá sọ̀rọ̀. Mr. Ikú báwo ni mi ò bá ṣe bá ẹ sọ̀rọ̀. wo jáwọ́ lára mi o. yé ni mi lára o yé ni mi lára kí ló dé gan tó bá wẹ̀ kó believe it's none of my business I don't freaking care ẹni àmọ́ rí ò bá kú. bó bó ṣe rí. ibi tá a bá ń gbé sóhun là ń ṣe òrìṣà ẹni là ń gbé gẹ́gẹ́ síbi tirẹ̀ ládàlẹ̀ ayé àwọn kan fẹ́ kán débi tó wáyé tí ó sáyé fún wọn síbi tirẹ̀ ládàlẹ̀ ayé ọ̀rẹ́ mi ṣọ́ ayé ṣe kó má bá ti kábàámọ̀ bẹ̀nu nígbẹ̀yìn ṣòǹgbọ́. ọjọ́ mẹ́ta ó máa look nice. jókòó. ẹ̀wọ̀n mi mo sáré wá rí Ayọ̀mídé ni. Ayọ̀mídé kẹ. bẹ́ẹ̀ ni ma. níbí báyìí. ṣé kò sọ fún ẹ ni. pé kí ni ẹ ma. Ayọ̀mídé kò gbé bímọ ó ti move lọ sílé títí ẹ. ṣé pé Ayọ̀mídé ò gbé pẹ̀lú yín mọ́. ó ti gbalẹ̀ síta. No, she's moved to her own place. Mọ́mí láti bí gbàwo ni. In fact as máa lọ bí almost 3 weeks. 3 weeks. bóyá kò pé aago ẹ okay call her she's kò sí bí báyìí mọ́. Mọ́mí Sherry at this point ẹ jẹ́ kí n sọ ọ̀tọ̀ bẹ̀ fún yín. Ayọ̀mídé ò gbé call mi láti bíjọ́ mélòó kan mọ́ ìyẹn ni mo fi wá rò pé bí a kí n dàbí ọgbọ́n kí n ká mọ́lé. Okay you know what pé Adédọjà tó bá pe aago ẹ̀ tí ò bá pe aago Adédọjà area Adédọjà ni òun náà kó lọ so I'm sure Adédọjà will know the place she will be able to a lè júwe ibẹ̀ fún ẹ. ṣe sọ gbọ́ púpọ̀ yìí. ohun tọmọdé garun tó garun títí tí kò máa rí àgbà àjókòó sójú kan wá wí kedere ẹ̀sọ̀ lẹ́jọ́ fi ń gàgbọ́ ẹni ayé yẹ lé ní o kó rákun kó ṣe pẹ̀lẹ́ o ẹja torí ń bomi ń gbóná lójijì máa lórí kúre ẹni tí yóò rẹ́ ní pé wọ́n ní kí n dákú kádàkùn ká ṣe mẹ́ndọ̀ ilé ayé gbẹ́gẹ́ o. Ayọ̀mídé wáńdì Ayọ̀mídé. Ma. ǹjẹ́ mo rí pé o tí ì sọ ibi tó ti rí mọ́tò yìí fún mi. Mọ́mì ẹ ṣàtìlẹ́ kí n máa béèrè àwọn funny question. èmi ń béèrè funny questions. sọ fún mi náà báwo ni mi ò ṣe ní béèrè funny questions. èmi àti ẹnìkan náà ní méjì. báwo ni mo ṣe wá ní béèrè tí bá nìkan tó rí mi sí mi ṣe ní béèrè. Okay mọ́mì ẹ ní sùúrù èmi ni mo ní owó mi dẹ̀ ni mo fi rà mo tún owó àjọjọ mọ́mì ọ̀rọ̀ owó tí mo gbà ní location ní ẹ̀rà dẹ̀ ni mo tọ́jú ewu máa fẹ́ bí panú mo ṣe àwọn ìtẹ́bàdé òun náà ẹ máa rí i pé kò jọ bí ìtòkùn bọ̀ fairly used mo ṣe manage ara mi ni. tó bá sọ pé owó iṣẹ́ náà nìyẹn. èmi mọ̀ pé acting business yìí mi mọ̀ pé owó wà ń bẹ̀ tó yìí ló wá ṣe o ọmọ tẹ́yà bá dẹ̀bi kẹ́ni ẹ̀yà ló ń jẹ nǹkan tí mo fi kọ́ ẹ náà òun ló ń ṣe kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè máa kò sí oye owó téèyàn lè máa gbà ìbàjẹ́ tọrọ ìbàjẹ́ kọ́bọ̀. ọmọ fi tẹ́lẹ̀ tó yẹ sẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ni ìyá máa fi pọnmílẹ̀ dọjọ́ iwájú títí Ọlọ́run máa fi ṣèyanu tó dájú ó dẹ̀ máa ṣe tó dájú lọ fún ẹ iṣẹ́ tó ń ṣe yìí ọkọ mi Ọlọ́run á gbàdúrà mi lórí ẹ ó máa ṣe ó máa lù ó máa là ń bẹ̀ ní lágbára Ọlọ́run tí mo rí ọmọ tẹ ní yes ma so tó lọ́n bá dẹ̀ ṣe ìyanu tó bá ṣe ètò tóbi jù báyìí lọ. lágbọ́rọ̀ Ọlọ́run kékeré tiẹ̀ lélẹ̀ àmọ́ owó tibí tí mo sọ fún ẹ ti hospital tí mo fẹ́ lọ. ìlú níná. 25,000 naira. 25,000.
ẹ má worry máa try láti get it very soon ẹ kọ fún mi ní ọjọ́ díẹ̀. ó ṣe ọkọ mi ó yẹ jẹ́ Ọlọ́run àti bàbá gbọ́wọ́ ẹ̀ sókè. àmì jẹ́ lóbi tá à ń lọ. ó ṣe ọkọ mi kékeré lélẹ̀ nínú oore tán lọ́ọ́ máa ṣe fún mi. ìgbẹ̀yìn ni ká máa rọ̀ ó ṣe mo dúpẹ́ fún owó aṣọ ẹbí àwọn bàbá ẹ̀ tó ló máa ó ṣe gan gbogbo wa àmọ́ ṣe ti kù. ìgbẹ̀yìn máa lọ lá olúkálùkù wa kárò tán lámọ́ ká má ṣòwò ìkọ̀kọ̀ ẹ̀. ó ti jẹ́ wípé wọn ò ṣe ṣùgbọ́n wọ́n á jẹ bẹ́ẹ̀ ni wàá tún make sure pé wà ń bẹ̀ kò sí location lọ́jọ́ yẹn torí òun láti sọ gbogbo wọn pátá náà ti ń rí ẹ náà ti ń fi ẹyàn gan náà ti ń sọ pé ọmọ àwọn nìyẹn bí wọ́n ti ẹ̀ ṣe dandan nìkan jẹ èèyàn nídìílé ìyá kó má nídìílé bàbá torí ẹ̀ wàá lọ wàá wá ṣojú sí ẹ bó ṣe yẹ kó ṣe ṣe. ẹ wo mọ́mì láti attend event yẹn ló lè le díẹ̀ nítorí àwọn locations tí mo máa ní but I will try to be there by myself okay. ó ṣe ọkọ mi wàá tún ra souvenir tó máa há ṣé tó ń kọ́ máa ṣe ń pè ẹ́ lọ́tọ̀ tó ń pè ẹ́ lọ́sọ̀. Alhaji, my butterscotch. Yeah, I'm pretty good. How are you? I'm on set in Abuja. Yeah. Oh, no. No, I'm on shoot somewhere around my timer. Yeah. Then from there, I moved to Muse too. Yeah. No, you say the most sincere, and you should trust me now. Yeah. I'm okay. I'm okay. No, that's my problem. No, it's your problem. Alhaji, I shall make sure we receive a lot by tomorrow morning. I send the one yet. Ayọ̀mídé. No. Ma, we should just see you next week now. But it's you getting mommy. Business class. You can buy me book. Okay, I trust you. Oh, Alhaji, I'm sorry. I really have to go now. I'm fair part sorry said. I'll call you much later. Timothy was less busy. Okay. Kí ló dé now? Kí ló dé mommy? Ṣé fẹ́ bá ṣe jẹ́ fún mi ni? Iṣẹ́ kí ni? Iṣẹ́ Abuja ni mo wà tó sọ fún yàn pé o wà l'Abuja. O wà lórí. Look at this 1960 mom. Ew. Ṣé fẹ́ gbọ́ sí àwọn kan ilé mi Ayọ̀mídé Daniels ni mo wà sí àwọn ẹlòmíì Abuja ni mo wà the Federal Capital Territory of Nigeria. No 21st century táwa yìí packaging òun ló fi run things ẹ má tiẹ̀ bọ́dá ẹ wò táìmì ti kọjá. ó sùkúl ní ìjà rẹ̀ kí ni mò ń disturb ara mi fún nǹkan tẹ́ lẹ́ẹ̀kan yẹn jẹ́ ìmọ̀ báyìí mọ́ wa. Abuja ṣé nǹkan tí ọ̀rọ̀ acting sọ ọmọdà fún mi nìyí báyìí gbogbo àwọn ìwà tí mi ìbímọ Ayọ̀mídé mà ló máa ń hù irọ́ ò tiẹ̀ jẹ́ lójú mo tún jókòó síbí báyìí ó ń sọ fún yàn pé òun wà l'Abuja. ẹni ṣáàyè ló ń gbà yé pẹ́ ẹni ṣáàyè ló máa ń gbà yé pẹ́ o ẹ wá wáyé o nírọ́ ó fẹ́gẹ̀ yó ohun tuntun tó tún múlẹ̀ gbáǹkọ́gbì ní. Oh, serious. Enjoy. Àwọn àlejò kan wá mi bọ̀ àwọn big boys super big boys in town. Mo fẹ́ kẹ́ ṣe nǹkan kékeré bíntín báyìí fún mi. Ẹ ti ẹ̀ béèrè pé kí ni. Ò ṣe ṣòro àwọn guys yẹn wọ́n bọ̀ láti Port Harcourt bí mo ṣe sọ mi ì dẹ̀ tí rí wọn rí online ni mo ti meet wọn wọ́n kó Ìyábọ̀ òun ló ń kó dé so tẹ bá ti gbọ́ kó kí ni mo pè kó tó ṣe kó mo fẹ́ kẹ́ ṣe kí ni kẹ́ parẹ́ bí so ni mo dẹ̀ ń bẹ̀yìn ni omi ò ṣakọ mi ẹ má rí bí pride o mo ń bẹ̀yìn ni. parẹ́ bí sókun parẹ́ bí èéfín. ìyẹn náà nice thank you táwọn guys yẹn bá ti dé báyìí kẹ́ ṣe kí ni kẹ́ parẹ́ bí èéfín one time. àti kí tún ni. ó ti tán náà. ẹ jọ̀ọ́ madam Port Harcourt níbo lẹ fẹ́ ká lọ. wo bó jẹ́nu kitchen bó jẹ́nu bathroom bó jẹ́nu eatery anywhere kò ṣáà spare me ní time yẹn pẹ̀lú wọn. sórí eatery tó mention yẹn ìyẹn gan ló máa pay wa but could dey first. Please hold on a minute please I'm coming. Madam Lami o.
I not just understand though the thing wey dey happen for this house. Why be say today just dey different from other days wey don dey come? Today not be Monday, today not be Tuesday, today not be Wednesday, today na Thursday. Why the thing come dey different? I not just understand though. Wetin don concern me? You see that thunder wey strike this morning? That thing do wonder. E even surprise me because for my office there, the thing cut one wire. Na the wire I dey try do since. I plaster am, the thing no do. I join am, the thing cut. I look the line, hungry they catch me. As hungry they catch me, I say make I check my pocket. Na 15 naira I did there. I go outside, I buy garri, I buy groundnut, I buy very cold pure water like that one wey you dey like. As I say make I come inside, now I meet some people. In fact, madam, some people dey ask. Oh my goodness. So, àwọn your one needs to don't beat him. Come on, get out, idiot. Don't bring them in. Okay. Oh, one verse. God. Oh, really? I can't shake. Orí gbogbo news tó kọ́kọ́ kalẹ̀. Bí n wà ọ̀rẹ́ wa ojú ẹ̀ sì wà lọ́nà. Tó bá jẹ́ wọ náà ní nǹkan. Yes, I'm coming. Hold on, please. Hey, Shubu. Come in, feel free. Hey, Aki, feel free, feel at home. It's good seeing you guys. So fine. Hello. Hi. Nice to meet you. Welcome. These are my friends. Yes. And Hey, please have your Go. So how was your journey? It was so cool. Sure was smooth. Kind of hectic also. So guys, Yeah. meet my friends. And you're Remy. And meet our guys. I guess don't. Then you? Yeah. Nice to meet you. Nice to meet you too. Same here. Fine. It's a pleasure to meet you guys. Oh, sure, okay. Yeah, we're okay. We're okay. Yeah. We're so happy to see you guys. Yes. See, our friends have said so much about you. Yes. He said you guys live, you're from Port Harcourt. Yes. Oil company, that's just she Yes. And then you guys have a lot of money. Yes. And then we're so happy to see you guys. Yes. Because you guys have come with a lot of money. Yes. Oh my God. You guys are funny. Yes. She is a comedian. Yes. Sure I am. And then she's a bastard. Yes, I am. Yes, I am. Wait. Hey guys, wait. Why are you using foul language? That doesn't mean that you are a fool too. Of course, when it comes to money, all of us are foolish. Including you. And you. If you're not foolish, you're not being here. Yes. Immediately, we are all We are fools. bunch of You guys are fools. You're happy to hang around with fools. We are so happy to see this fool. Yes. My God. You know, all of us are foolish. My God. Yeah. Yes, ma'am. Of course. Yeah. Well. Probably be like a little change of cack or hang out. Guys, don't be embarrassed. No, I'm not embarrassed. No, at all. In fact, I'm really so happy I'm with them right now. I'm really catch for me on their actress. It's normal going now. To allow our actors, environment going to change. You know, they just show that. Listen, I love them. No, don't and mind whoever them. I'm actress, the more she gets. Forget about them. I missed you guys. When you're in the place of actress, you're like, I'm not jealous. Just go and change up to one. Okay. They are very funny. They said you're a fool.
I know, I'm not a fool. Ẹni ojú bẹ́ntì lọ, tó ló ń wí ìwọ́jú mi lọ. Ẹni yóò dẹ́bi kan tó ló ń jù bẹ́ẹ̀ lọ. Àbùkù ló ń gbàwọ́ sí. Parọ́ nìyí ẹ̀tẹ̀ ni mo ń wá. Ayé gbajúmọ̀ tó pẹ́ títí. Ó ṣọ́ ayé lónìí, ìyẹn ni kò jẹ́ kó jábọ́. Láti bo síbo, ṣé ìjà wèrè ni? Ẹgbẹ́ etí ẹ̀. Kí ni bò? Ẹ filẹ̀. Jọ arábìnrin, mọ́tò tó páàkì ta ló ní? Mọ́mí, èmi ni mo ní mọ́tò kí mọ́tò mi ní. Olè! Ẹgbẹ́ etí ẹ̀ fún mi. Hold on. Dìde sókè. Dàgbà dídé jọ. Dìde sókè. Ìwọ gbà. Ẹ filẹ̀. Tí máa ti ń control yín kẹ́ máa gba control lọ́wọ́ yìí. Ìwọ ló ní kí mọ́tò. Jọ́n torí Ọlọ́run. Ṣé torí pé o jẹ́ actress àbí torí o jẹ́ oní-tíátà àbí o jẹ́ public figure? Torí pé tí ń wò yín lẹ́nu rò pé lè máa fọ́kọ lọ́kọ. Ọkọ tèmi ò ṣe é fẹ́, wọ́n sọ fún ẹni. Ọkọ ti tèmi Àkànní Àdé kò ṣe é fẹ́. Bí mo ṣe dúró síwájú ẹ̀ yìí, ọmọ mẹ́rin ló ti jábọ́ lára mi. Tó wọ̀ mí tí mo ṣe stand. Wọ́n mi kan tún mi wò. Wọ́n mi ná. Ẹ ṣe rẹ̀ yín guys. Tó bá jẹ́ pé rẹ̀ ò ti bímọ mẹ́rin wá ti dànù. Pẹ̀lú orí burúkú ìṣekúṣe tẹ́ ń ṣe káàkiri. Àbáyọkọ mi gan fẹ́ bàjẹ́. Sorry. Ayọkọ mi ò ní bàjẹ́ torí tí máa ń káyé ẹ̀ bàjẹ́ mi kò ní gbádùn ẹ̀ mọ́. Àmọ́ á gbà. Wọ́n mọ lórí burúkú yìí. Ẹjọ́ máa. Ẹjọ́ ni kí ni? Ó tún sọ máa sọ. Ẹ máa wẹ̀ náà tẹ̀. Kí ni? Wọ́n gbà ṣẹ́ ni màá fàyà lé. Ẹjọ́. Guys, let's go. Tó bá kó lẹ́yìn yẹn, a máa fi mọ́tò pa ìdànù ni. Ọjọ́ mi ò ní yá àwọn àjọ ọkọ mi mọ́. Let's go. Open the car for me. Olórí burúkú ọmọ. Tó bá kó lẹ́yìn máa rí bọ́ọ̀lù fọ́ọ̀mù pa ìdànù. Wọlé kó jẹ́ ká lọ. Ìkan tó ló ń jù bẹ́ẹ̀ lọ, àbùkù ló ń gbàwọ́ sí. Parọ́ nìyí ẹ̀tẹ̀ ni mo wá. Ayé gbajúmọ̀. Kí ni jókòó fún? I've never felt so humiliated in my life. Ó dà, mo mọ nǹkan tó ń ṣe ẹ́, màá ra mọ́tò mi fún ẹ, ṣé tán? Ó dà, mo ti gbọ́, mo ti fẹ́ máa lọ. Wá, kí ló ń ṣe ẹ́ náà? Ní sùúrù dúró, bá mi ṣeré. Ṣorí látijọ́ ara mi ti kún, ó ti dè mí jù, tú mi lẹ̀. Again, ṣorí bó bá ṣe bá mi ṣeré sí, tí n bá ṣe gbádùn ẹ̀, ìyẹn ni level mọ́tò ti máa ra fún ẹ. Irú eré o, ṣé o jẹ́ gẹ́gẹ́ bí Mickey Mouse nàbí Teddy Bear? Go, ṣó ti parí sermon ẹ̀ tán. Anyways, a new car or no more skill. Ayé o, ìyá àjọ mi. Ẹ káàbọ̀ o, ẹ kú àtàárọ̀, ẹ kú nílẹ̀. Ọ̀gá ẹ káàbọ̀. Ẹ ṣe ẹ kàn ṣu ẹ̀bọ̀ kí n kó bọ́lẹ̀ lẹ́ẹ̀kan. Wọ́n ṣu ẹyin bútu èsì pé wọn. Ṣé ó rẹ̀ yín? Lẹ́ẹ̀kan. Ojú òní. Mọ́mí jọ mí lójú. Àwa rẹ̀ ń bíbá ẹ̀ ẹ má kóra yín wọnú ilé lọ. Àwa náà dúró dẹ̀yìn tá ń bíbá yín ni. Ẹ káàbọ̀ ṣẹ́ wa ókè. Mú wa ókè. Now let me ask you, right wo ló ní láti lọ gba mọ́tò lọ́wọ́ actress yẹn? Mi gba mọ́tò lọ́wọ́ èèyàn kan, ọwọ́ olè tẹnu gba mọ́tò lọ́wọ́ yín lèmi náà ti lọ gbà. Kí ló ń ṣe? Ọ̀rọ̀ wo ló ń sọ bí ọ̀dẹ̀? Olè wo ló gbà lọ́wọ́ mi tí o lọ gba mọ́tò lọ́wọ́ ẹ̀? Mo yá àwọn tó ń ṣe sinimá ní mọ́tò. Ó dẹ̀ lọ gba mọ́tò láì ṣe pé o sọ fún mi. Ṣó right? Ṣé olè lẹ́nu gba mọ́tò lọ́wọ́ yín náà? Àbí? Olè ni mo sọ fún ẹ pé bó ti mọ nǹkan tó ń ṣe ẹ́. Tí n bá sọ bẹ́ẹ̀, mo respect ẹni. So mo kàn sọ, ṣé mo kàn fi dọ́gba gbọ́ ẹ wo ni. Ó ti tó jọ nítorí Ọlọ́run. Ẹ mà gbà mí o. Ọdẹ ló pè mí o. Do you think I'm a fool? Àbí mi ìmọ̀ nǹkan tí mo ń ṣe àbọ̀ àrídìn ní mí?
tí mo dákẹ́ tí mo wẹ̀ kò ṣe pé mo gọ̀ ó gba mọ́tò ọlọ́gbọ́n fátírẹ̀sì olórí burúkú kan mọ́tò tó fowó ẹ̀ rà fún mi èmi ìyàwó ẹ̀ nínú ilé pé kí n máa gbé káàkiri ó wá lọ gbé fún olórí burúkú fátírẹ̀sì kan kó máa gbé kiri ó wá náà lè gba mọ́tò lọ́wọ́ ẹ̀ mo tún wá ń dín mọ́ mo ń dín gbọ́n fún ẹ bíbá ẹ̀ ó tún sọ rọ́bìṣì lẹ́nu kí ló ṣe ọmọkùnrin torí Ọlọ́run. hold on actress òun ṣe lórí burúkú àwọn náà ń kọ́ wa lọ́gbọ́n lórílẹ̀‐èdè àwọn náà ń sọ bí ilé ayé wa ṣe máa da ká má wò wá wọn nǹkan bá sọ ní ká wò kì í ṣe pé mo gbé fún actress wọ́n sign agreement pẹ̀lú mi pé àwọn fẹ́ lò fún oṣù 10 mo dẹ̀ gba owó tí mo gbà orí ẹ̀ mo nà lé so kí ni mo ṣe tó bá. kíní kan ni ò nọ́rọ̀ lẹ́nu tó fẹ́ sọ kí ló fẹ́ jábọ́ lẹ́nu ẹ̀ mo ti mú aṣẹ́wó lójú kòkòrò ṣé mi ìdá tó pẹ̀lú gbogbo packaging ọmọ yóò fáìn tó mi wọ́n jẹ́ ń sọ fún ẹ èmi ò lórúkọ o wọ́n ló lórúkọ o àtiwọ́n náà bẹ́ẹ̀ ni máa jọ borúkọ yín jẹ́ ni máa gbé yín sí pépà máa gbé yín sí káàkiri gbogbo àgbáyé wọn máa kà yín ni ó wá pè mí lọ́dẹ̀ jọ́ nítorí Ọlọ́run ṣé mo jọ àfìsọ́wọ́ ni. má lọ síbẹ̀ yẹn ó gbọ́n bàjẹ́ ariwo kọ́ ni music ló fi ṣe o. ó pin mi rí ní kẹ́ kó ṣì yín dànù jọ́ nítorí Ọlọ́run mi fẹ́ gbọ́rọ̀ orí burúkú kí ó yá ẹ̀ṣọ́ rẹ̀ kí má bàa jọ gbé yín sí pépà. má bá ń jẹ́ sí pépà nítorí kankan tó máa ṣẹlẹ̀ mi ní má ìgbọ́jọ́ kan mi kí ló ń ṣe kí ni problem ẹ ó ṣe yọ lè báyìí ẹ má tọ́ mi ò jẹ́jẹ́ mi mo jókòó tẹ́ bá tọ́ mi ẹ ní expect kan tí màá ṣe fún yín. ọ̀gá mi sà ọ̀gá mi. ṣe rí ìwọ̀n bẹ́ẹ̀ bí ẹ kàn jẹ́ wọn rè pé ẹ kà mí kún ṣe màdámù sọ̀rọ̀ gan-an wọ́n yẹ̀yẹ́ yan aṣẹ́wó nìyí èmi ni mò ń blọ́ọ̀kù yín pé ẹ kì í ṣe yan bá o ẹ kì í ṣe yan bá o pé ẹ kàn ṣe ìtọ́ni àánú ti yín ni. dúró mo fẹ́ bí ẹ ń béèrè kan kí ló kàn ẹ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ two ṣé òṣì bá wèrè ẹ ńlẹ̀ ni àbí wèrè ẹ ló bó ṣì ńlẹ̀. mo rí pé màdàmú bínú ni kí lè má dàrú ní àwọn kó máa kàn mí kó bá dàrú. ó ń support yín ni. support mi ìwọ náà ń dá sí mo máa wọ́ra mi o damn imagine. ẹ má bínú ẹ wo èmi ń kọ́ fà yín ni pé ẹ̀yin kẹ̀ pé kífẹ̀ gbá ẹ̀yin gbá onítíátà pé onítíátà yẹn pé ẹ fẹ́ rárá pé ẹ̀yin kan fi mọ́tò ṣe àánú ni o pé. mo ní kó gbẹnu ẹ dákẹ́. ẹ má bínú. I'm sick. Somebody is sick. ọ̀gá náà fẹ́ jẹ́ tọ́ ìtọ́ yìí ó fẹ́ jẹ́ tọ́ ìtọ́ yìí Gbajúmọ̀ tani máa rí Gbajúmọ̀ yìí kò ní yá bẹ́ẹ̀ bó ṣe fi ní nǹkan ọ̀gá ti gbádùn ara wọn wọ́n fi mọ́tò tọrẹ Aláròyé fi mọ́tò tọrẹ. ayé Gbajúmọ̀ yóò bẹ́ẹ̀ lọ lọ́sọ̀ ìwọ́jú rẹ̀ lọ. ó máa yẹ yẹ̀yẹ́ mi lọ́jọ́ tí mò ń sọ yìí ó yẹ̀yẹ́ mi dé sálẹ̀ pátápátá iṣu ló ń já gbogbo aṣọ mi sí wòwò ó máa dojú tì mí o làwọn èèyàn wá mú fóònù ló wá ń yà mí ó terrible kí ló ṣe tó yẹn kí ló ṣe tẹ́nì kò ṣe rí tí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo tiẹ̀ ní change lápò báwo mi ò bá ṣe délé nítorí pé àti báàgì mi o àti bàtà àti everything pátápátá ni wọ́n máa yẹ kó lọ ìyà máa jẹ mí o. Gal, wọ́n máa yẹn burú o. ó burú jù kí ló dé. That's been wicked. kí ló ṣe tẹ́lẹ̀ kan ṣe rí. Anyway, shit happens. Our network máa ń jádùú àwọn bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ máa ń backfire once in a while. Wọ́n kan gbàgbé ẹ̀ Gal. Nǹkan tí mi ti ẹ̀rù ó ṣàmù bọ̀bọ̀ Adémilú yìí tó máa ń gbé mọ́tò fún wa fi shooting. Adémilú yìí tó ṣì wà tó gbé mọ́tò tó wà wá lórí set last scene tó ṣe lálẹ́. Okay. Èmi rò pé bóyá kò gbé súnmọ́ bọ̀bọ̀ yẹn torí pé bọ̀bọ̀ yẹn láìkẹ́ náà mo dẹ̀ mọ̀ pé tó bá fi lè wọṣẹ́ lásán á gbé mọ́tò gidi fún ẹ̀ náà. Ó lè gbé mọ́tò fún ẹ̀ náà. ìrọ̀pọ̀ láìkí kí ló dé tẹ̀ sọ fún mi. ló dẹ̀ wá káràmọ́ ètò tó yẹn ṣùgbọ́n sọ fún mi pé ò mọ̀ ni ní bọ̀bọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jọ ń ṣiṣẹ́ lórí sẹ́ẹ̀tì lẹ́kàn ló ń háyẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀ mo fẹ́ lè sọ pé kò sẹ́ni tí ò mọ̀. iye kẹ̀dẹ̀ jẹ́rìí mi kí gbé súnmọ́ kí wọ́n fi gbogbo magic fingers bí kí n fi tẹ gbogbo díndọ̀dì kí n yí lórí kí fẹ́ yẹn yí lórí dàbí kó má ti ẹ̀rọ
rántí orúkọ ẹ̀ mọ́tò tó dáa tó ní AC tá a máa tutù nẹ́. This is call for celebration. Yeah. Ó ti gbìjà wọn tó kọ iṣẹ́. Ó ti mọṣẹ́ jù. Thank you. Thank you. Ìgbẹ̀yìn ní ká máa gbogbo wa ìgbẹ̀yìn máa lọ lá. Now you dey rain ìwọ ló wà ń táwọn sìn ọmọ ti wà láàrin àwọn ní tíátà ẹ̀ ọmọ ọkàn ṣe bó ṣe wọ̀n ó ń ṣayé bó ṣe wọ̀n ẹni ọmọ àwọn ọmọ yẹn kàn kún ọmọ rẹ̀ ó ń ṣe anything bó ṣe wọ̀n ẹ̀ ó ti wà ní gẹ́ẹ̀ kan gẹ́ẹ̀ mo ń dream ẹ̀ like seriously Dayo Amusa man iwájú àtẹ̀yìn ọmọ mo ń wo it's like kí n kàn gbámú lásán mo kí má jẹ́ tó kàn mí má jẹ́ má pa mí mẹ́ má jẹ́ kí tó hard on me má jẹ́ you know now oh my God. Sórí Dayo Amusa yẹn ìyẹn tún kéré inú àwọn náà sọ sórí gbogbo àwọn tó ń sọ yìí ni mo ti fọ́ ni mo ti rún. What? Kí n kàn ra package kí n kàn gbé one little nice ride kí n wọ location ọmọ wọn máa fọ́ tán ọkọ̀ máa bẹ́tẹ̀ dé mi. wọ́n gbọ́ Adémi gbogbo àwọn tó ń sọ yìí mo ti fọ́ Dayo Amusa kéré náà náà sọ ọwọ́ ẹ̀yìn ló wà. Ok ṣùwárí àwa là ń wo fíìmù mo rí many things mo dédé máa ń wo fíìmù ṣe understand my guy tí bá ti wo fíìmù báyìí ó ní àwọn ọmọ kan ti máa ń study wọ́n máa lé wọn mú ṣàpálẹ̀ sórí gẹ́ẹ̀ kan wá wà dancing na the girl dey rain. seriously and guys ní respect kankan rárá kẹ́ẹ̀kọ́ tẹ̀ wú pé àlejò wà láàrin wa kẹ́ẹ̀kọ́ tẹ̀ fọmọ ẹ̀ respect ẹ̀kọ́ kí ló ń ṣe yín náà. kí ló ń ṣe wẹ̀wọ́ yìí náà ó gbé kan síwájú ó ti ń complain èmi ṣe business ọ̀dọ̀ mi bíbá òun complain face your warrant now kí ló ń ṣe ẹ̀. ọ̀gá face wetin you dey do jare kó jẹ́ ká face business. orí yìí ti dàrú. face your warrant now. wọ́n dàn guy dey feel you jare. bọ̀bọ̀ ìfọkàn máa yẹ kó pàkúta sọ̀rọ̀ wa sórí gain na the girl dey rain ọmọ mi ò lè hesitate láti meet gan gain ó good orúkọ gan Ayọ̀mídé Daniel that's my guy. ṣé Ayọ̀mídé Daniel still wọ́n sọ ẹ̀ mo ṣe fọ́ tán sàn. easy guy easy. What? mo ṣe release ẹ̀ sínsìnsìn ní short ìyẹn kẹ̀ mi ò pick call ẹ̀ gan mọ́ ni because ó ní nǹkan kan tó ń béèrè lọ́wọ́ mi mi lè ráyè tiẹ̀ báyìí Ayọ̀mídé. bọ̀bọ̀ ti pa mí mẹ́. okay yeah let me now bust your brain jẹ́ kí n pè sórí ibi tó bá wà ó wá sọ fún mi yẹ tó pé gbogbo location ló máa fẹ́ jẹ́ kí n wà ń bẹ̀ yọ farabalẹ̀. Ayọ̀mídé Daniel. owó wà lẹ̀. Hello Ayọ̀mídé what's up. No vex ibo ló wà bá. ìgbẹ̀yìn ní ká máa rò gbogbo wa ìgbẹ̀yìn máa lọ lá oníkálukú wa kárò tán la mọ́ ká má ṣohun ìkọ̀kọ̀ ẹ̀. mo kàn ní kí n rest díẹ̀ nítorí wàhálà location here and there. ṣe tó bá dẹ̀rẹ̀ èèyàn kì í lògùn àbí. ogun mi ti tán ni mo ti pè Adédọjà kó bá mi arrange mi tó bá ti ń bọ̀. kí ló dé tó ṣe pè mí náà. tí mo pé ọkàn yóò ní balẹ̀ ni mi ò ṣe pè é gbogbo nǹkan lè máa ń fẹ́ lójú. orí ẹ̀ lọ́rùn ẹ̀ báwo ni mi ò ṣe nífẹ̀ẹ́ gbogbo nǹkan lójú ṣé wọ́n mọ̀ pé tó bá da tán ojú àti gbogbo àwọn aráalé bàbá ẹ̀ tí wọ́n ṣojú ayé sí wa tó wà lè tó da lódì kejì àwọn igi gígé àárín wọn wọn aráyè fi mí ṣẹ̀sìn. Ọlọ́run ò ní jẹ́ kó fi ń ṣẹ̀sìn. àmín. kí ló fẹ́. mo fẹ́ lọ tẹ̀lé mọ́ mi àbẹ́ tó fẹ́ mú mi lọ ni. kẹ́ni ẹ̀ máa dé bèlèbèlè ń sè gbàtàrà dẹ̀ sí yá ní wọ́n ṣàṣe. yé Ayọ̀mídé ẹni ojú rẹ̀ ń tì lọ tó lóun wí ìwọ́jú rẹ̀ lọ ẹni ò dé ibìkan tó lóun jù ú bẹ́ẹ̀ lọ àbùkù ló ń pawọ́ sí. Mọ́mí, ẹ ní láti rí mi lọ́fíìsì. Dókítà, ayé gbajúmọ̀ tó pẹ́ títí. Ṣé àlè Sunday ṣé nǹkan tó le tó bẹ́ẹ̀ yẹn ni? Wọ́n ṣe nǹkan tó àlè Sunday àtọ̀.
I know that was very urgent. Excuse me. Okay. Ẹ ṣé mo dúpẹ́ doctor. Ẹ ṣé mo ń bọ̀ ayọ̀ mi. Ayọ̀ mi. Ọkọ mi. Ọlọ́run kó bá mi dáwọ́lé. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Ọlọ́run wá kó sólé ayé ọmọ mi o. Mi ò kú ní fojú sunkún ẹ̀ lágbára Ọlọ́run. Mi ò ní fojú sunkún ẹ̀. Pẹ̀lẹ́. Mi ò ní sunkún lórí ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ kú jókòó mọ́ mi. Ẹ ṣé gan ni doctor. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ kú tọ́jú. Ẹ ṣé gan ni ẹni máa kíkú tọ́jú wa. Ọlọ́run ló ń tọ́jú gbogbo wa. Mọ́mì, ṣẹ́rí àti rí ọ̀nà àwọn test lórí Ayọ̀mídé. A dẹ̀ discover pé ó ní kidney failure. Kidney issues. Bẹ́ẹ̀ ni mà. Kí la wá fẹ́ ṣe doctor? Tá bá ní ká place ẹ lórí dialysis machine lọ́dọ̀ tí wọ́n ń bì, a máa ná yín tó 68 to 70,000. Mo dẹ̀ feel pé ìyẹn wá expensive. In a month? In a week ma. Not a month. Bẹ́ẹ̀ ni ma. Nǹkan tó máa ṣe ń ṣe máa ṣe kidney transplant. So mommy, a máa transfer yín lọ sí Garki Specialist Hospital fún kidney transplant yẹn. So with that, I think she should be okay. Ẹ ṣé doctor. Tẹ́ bá tó máa ṣe transplant yẹn, kò ní sí pé à ń ṣe dialysis mọ́ and it's a one ọmọ mi máa wà okay. Yeah, sure. Bí èlò làwa ń sọ yìí. 7.5 should do. 7.5 million naira. Bẹ́ẹ̀ ni ma. But tó bá ti ṣe ó máa wà okay. Ó máa wà very okay. No. Iye ò ní wà important mọ́. Tó bá ṣe transplant yẹn once and for all, she will be fine. Agbára Ọlọ́run ká. Ọmọ Ayọ̀mídé, she's a star. Star and she's a well-known actress. And they usually iṣẹ́ ó máa ń ṣiṣẹ́ gan, ó máa ń agbára Ọlọ́run ká kọ́ wọn ṣàti wà okay. Owó ń ṣe problem. Yeah. Mo máa fún yín ní àwọn. Ìgbẹ̀yìn ni ká máa rò. Ìgbẹ̀yìn ni ká máa rò gbogbo wa. Ìgbẹ̀yìn máa lọ Ayọ̀mídé ó ní kidney issues. So wọ́n máa ṣe kidney transplant. But kò sí wàhálà. Kò sí wàhálà rárá. Wọ́n ti ṣe test fún mi. Wọ́n ti ní mo lè fún ní kidney mi ẹyọ kan. So kò sí problem. Mo dẹ̀ mọ̀ pé owó tán bẹ̀rẹ̀ náà change mi lójú ọmọ mi náà 7.5 million náà ní wọ́n máa ṣe surgery yẹn. So kákan lọ tó bá yẹ pé bá trust àwọn ọ̀rẹ́ tó kọ́ sáré lọ mú check wa kó sọ bí tí check ẹ wà fún wọn, checkbook ẹ wà fún wọn, kán wá kó sign ẹ̀. Bó dẹ̀ jẹ́ mi náà ló bá trust pẹ̀lú ẹ̀ sọ bí tó wà fún mi, máa sáré lọ sílé ẹ̀, máa lọ mú wá wá sign ẹ̀, a lè lọ gbà máa lọ deposit ẹ̀, wọ́n lè tètè ṣe kíákíá. Níbo ni Ayọ̀mídé ti fẹ́ rí 7.5 million naira? Kí ló irú ọ̀rọ̀ wo ló sọ yẹn pé níbo ni Ayọ̀mídé ti fẹ́ rí 7.5 million? Ayọ̀mídé ní 7 àbí ọkọ mi 7.5 million ló ń ṣe kò ń ṣe issue. Ìwọ náà mọ̀ pé mo mọ̀ kẹ́ gbogbo location contract 3 million o ṣáà rántí o ní $500 àbí $5,000. Now we need people let you fucking rí 7.5 million naira. Now you know me. I'm having 20,250 kobo naira inú àkáǹtì mi. Mami mi lówó. Ọ̀rẹ́ mi ló sọ pé ìmejì mẹ́kì ni pé pákéjì pé kí n máa parọ́. Káwọn èèyàn lè rò bóyá mo ní. Pákéjì. Ó ti gbàgbé kó sọ fún mi, ṣé tó wá sì máa wá láhùn sí tó wá máa ṣàhùn sí mi, ṣé wàá tún ṣàhùn síra ẹ ni? Abọ́sẹ̀ pé gbogbo ẹ̀ ló sọ fún mi ní contract 300 million, 5,000 pounds, 10,000. Ayọ̀mídé ara ẹni mo máa ń sọ, mo sì ní máa fún ẹ ní kidney mi ẹyọ kan bí mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ṣé mo ti ẹ̀ mọ̀ pé ṣé tíátà yìí pé ó lè gbé ẹ tó báyìí, bọ́ mo dúpẹ́ ó pẹ́ ní fọ́lọ́run Olúwa ó ṣe ẹlẹ́dàá mi ó ṣe. Mami mi ò ní kókó. Ó dà o lè má ní lóòótọ́ torí gbogbo ragbára wo mímí náà mọ jọ́gànjọ́gàn pọ̀ jù ní ayé yìí tẹ́ ẹ máa rajọ́ kọ́lọ̀ bàtà gbọ́dọ̀ gbogbo ilé ẹ̀ kò sí problem ilé yẹn á tà
tàbá dẹ̀ ní eré àtìlẹ́yìn yẹn wà yẹn ó ṣe kò ṣe apá 10 million àbí tàbá lò ní gbàǹjo wọ́n lè yọ 7.5 2.5 náà sì tó wá ṣe yìí ṣe wọ́n dẹ̀ máa bọ̀ nílé nínú kúkọ́ lé mi ó lè má kọfẹ́ tó tiẹ̀ kò dá tó tiẹ̀ ṣùgbọ́n mi mo kọ kò tẹ̀ sẹ́ni tó fẹ́ gbà lọ́wọ́ mi wá padà sílé mi kúkú lé ẹ́lé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bá padà bọ̀ sílé at least wọ́n wà lálàáfíà àbí jẹ́ àtàyè. rárá màá mi kò rí bẹ́ẹ̀ láyé lọ́rùn 20,050 kọ́bọ̀ ló wà ní àkáǹtì mi ṣe rí lẹ́yìn ẹ̀. èmi kọ́ ni mo ní mo rẹ́ǹtì service charge ní gbogbo owó tí mo máa ń rí ìgbà mi kò kí n tó 50,000 kí n tó raṣọ kí n tó ra body cream kí n tó ra makeup kò sí kankan. tèmi bá mi Ayọ̀mídé ìwọ lè ti lé ilé yẹn ilé tí mo wá sọ fún pé wọ́n ló rà pẹ̀lú owó location owó contract ẹ gbà mí tèmi ti bàjẹ́. way out ṣì wà má. ọkọ mi ó ṣe mo dúpẹ́ mo mọ̀ pé ní pé ẹ ní fọ̀sẹ̀kì ọ̀rẹ́ tímọ́tímọ́ ní ọ̀rẹ́ dáadáa nìyí ṣé èlò ni wọ́n máa fi lẹ̀ ìwọ ń kọ́ èlò ẹgbẹ́ tó bá dẹ̀ ṣe tó bá ti rí contract mi á máa san padà díẹ̀díẹ̀. ó ní àwọn bloggers tó jẹ́ pé wọ́n close mọ́ mi the only thing tí máa kàn ṣe ni pé máa send picture Ayọ̀mídé sí wọn wọ́n dẹ̀ máa help in like a week. jẹ́ ń gbọ́ràn nǹkan tó ń sọ òye mi má dà orí mi rú gbogbo nǹkan tó sọ pátápátá pictures nìkan ló rẹ́gísítà lọ́pọ̀lọ́ mi kí ni bloggers. nǹkan tó ń try láti sọ ni wípé so wọ́n lè raise fund for Ayọ̀mídé cause kò síbi tá a ti fẹ́ rò. raise funds màá tọrọ bára Fáyọ̀mídé ẹ̀sìn dé pọ̀ Ayọ̀mídé ẹ̀yọ́ ọmọ yìí máa gbé fọ́tò Ayọ̀mídé sórí public onítọ́rọ́ oníkọ̀bọ̀ lẹ́bọ̀ tẹ́lẹ̀ ti fi yàn gan ọmọ mi star ọmọ mi olówó lọ́wọ́ Ayọ̀mídé èmi bá mi èmi lè bá mi Ayọ̀mídé ẹ̀sìn mi rè lóde ẹ̀yọ́ ọmọ yìí èmi l'Ayọ̀mídé èmi ló gbé mọ́ra tó yìí ibo ni kí wọ́n 7.5 million gba Ayọ̀mídé ọkàn mi balẹ̀ pátápátá lọ́pọ̀ sẹ́nu mo fẹ́ fún ẹ kídìní ni Ayọ̀mídé mo fẹ́ fún ẹ ní Ayẹ̀mí ibo ni kí wọ́n 7.5 million tani mo fẹ́ kọ́nu sí mi fẹ́ public mi fẹ́ blogger mi fẹ́ kọ́kọ́ lójú òye yìí ni ẹ̀sìn mi ló jẹ́ àwọn alẹ́ bàbá ní ṣòtọ́ ìdí mi mo ti ṣàkọjìnà yín ọmọ yìí mo ń ṣayé báyìí. kí ni ohun tó wá rí lójú hàn. omi ọmọdé yìí sórí ohun tí ọmọ kékeré ń torí ẹ̀ gorí láti rí ibi tí àgbàlagbà jókòó sí ló ti rí kedere pàápàá ìyẹn túmọ̀ sí wípé gbogbo ohun tó rí lójú àlá yìí gbogbo ẹ̀ ni mo mọ̀ àmọ́ tó bá jẹ́ mi ni mo fún ara mi fẹnu ara mi sọ fún ẹ ó ṣeé ṣe kó má gbà mí ṣé wàá fẹ́ gbọ́ gbogbo ohun tó rí lójú ràn yìí pátá bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn tó bá dánwò tó lọ ṣoògùn òkìkí torí ó fẹ́ délé rẹ̀ ǹjọ́ gbọ́ tèmi nìyẹn. wọ́n ní wípé àwọn actors kan wà nínú Nollywood tí wọ́n wà relevant despite pé wọ́n ti pẹ́. àkúrẹ́yàn ni bó o tiẹ̀ ṣoògùn òkìkí gan bó wà ń bẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ sí ẹ tó bá ṣoògùn òkìkí náà ló máa ṣẹlẹ̀ sí àkúrẹ́yàn ni òun làdáyé bá adáyé tán lójú kan gbogbo wa bẹ́ẹ̀ bá a ṣe sọ wípé a fẹ́ rí tá a bá dáyé òun náà là ń rí tó bá fojú inú wò gàràgà gbogbo kápẹ́ńtà kan lórí ṣe bẹ́ẹ̀ làwọn tó rí ṣe wà ńbẹ̀ gbogbo bíríkìlà kan lórí ṣe àmọ́ àwọn tó rí ṣe pọ̀ ńbẹ̀
gbogbo àwọn pẹ́ńtà kan lórí ṣe síbẹ̀síbẹ̀ ara wọn tó rí ṣe lógunlọ́gọ̀ wọn. jọgbọ́ tó wá rí iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àyànmọ́ tiẹ̀ ni tẹramọ́ kó máa ṣe kó ṣe ojúṣe ẹ bó ṣe yẹ kó ṣe wàá rí i pé adùn ló máa bá dé. tó bá padà lọ ṣe oògùn òkìkí pàdánù bó o ṣe oògùn òkìkí bó padà sí ìdíṣẹ́ tí. ayé gbajúmọ̀ ọjọ́ ẹni ojú mi ti lọ tó ló ń pè wọ́jú mi lọ ẹni ló lẹ́bi kan tó lójú rẹ̀ lọ àbùkù ló ń pawọ́ sí ọ̀rọ̀ nìyí ẹ̀tẹ̀ ní mú wá ayé gbajúmọ̀ tó pẹ́ títí ó ṣọ́ àṣẹwò ní ẹni kò jẹ́ kó jábọ́. ohun tọmọdé garùn títí tí kò máa rí àgbà àjókòó sójú kan bá wí kedere ẹ̀sọ̀ lẹ́jọ́ fi ń gàgbọ́ ẹni ayé yẹn lé ní o kó dákun kó ṣe pẹ̀lẹ́ o ẹja torí ń bomi ń gbóná lójijì máa lórí kúre ẹni tí yóò rẹ́ni pé wọ́n ní kí n dákú kádàkùn ká ṣe mẹ́lọ ilé ayé gbẹ́gẹ́ o ẹni ojú mi ti lọ ẹni ojú mi ti lọ ọlọ́run gbígbó mi jẹ́ kíkan ọlọ́run gbójú mi lọ ló ń gbàwọ́ sí báyọ̀ ẹ̀jẹ̀ ni mo wá ayé gbajúmọ̀ tó pẹ́ títí oṣù àjẹlò ní ìyẹn ni kò jẹ́ kó jábọ́. ibi tá a bá ń gbé sóhun là ń ṣe òrìṣà ẹni là ń gbé gẹ̀gẹ́ síbi tirẹ̀ ládàlẹ ayé àwọn kan ń fẹ́ kọ́ńdébì tó wáyé tí ó sáyé fún wọn síbi tirẹ̀ ládàlẹ ayé ọ̀rẹ́ mi ṣọ́ ayé ṣe kó má bàa ti kábàámọ̀ bẹ̀nu nígbẹ̀yàn ṣùgbọ́n ẹni ojú mi ti lọ tọ́lọ́hún kú ìwojú mi lọ tọ́lọ́hún kú ẹni ojú mi lọ tọ́lọ́hún jù bẹ́ẹ̀ lọ àbùkù ló ń wáwọ́ sí ọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ ní mo wá ayé gbajúmọ̀.